Akpos no work in one sora. She ma ole afajo rere je. I tell her when in turning jet. If you no work you go regret. Every day by day now to this scam day your brain. No be smart in ye toba muwe odi go be. Lado odi go be. Akpos odi go be. Akpos ye. Obeni Akpos. Akpos ye. Obeni Akpos. Akpos ye. I'm a fresh graduate. Mo ní interview kan ní VI lẹ́ni, but unfortunately for me, kò sí owó kan lọ́wọ́ mi láti dé VI. Torí pé kò yọ ni, ẹ̀gbọ́n, ẹ lè help me. Okay, bí èlò ló máa gbé dé VI? Àti to and fro mi, bí 1,000 naira. 1,000? Bẹ́ẹ̀ni sir. Well, I'm very sorry. Kò yẹn sìn, mi rò pé mo lówó tó wọ 1,000 ní ọwọ́. Because èmi gan salary ẹ̀ náà ní mí. Kò yẹn sìn, kọ́ dẹ̀ pọ̀ lọ́wọ́ mi. Like money 500 come be. Mo appreciate it. God bless you, sir. Amen. Meanwhile, sórí 500 yìí ó máa gbé dé VI. Tó bá ń bọ̀ ní ọ̀sán, ó ṣe kó tó rà lánàá bí tèmi náà tó máa tún fún ẹ ní owó tí wàá fẹ́ padà. At the same time, 1,000 gan ti pọ̀jù fún owó VI. Yes, because with 700, 800, á gbé ẹ lọ, á gbé ẹ bọ̀. Tó bá dé tí mẹ́rin sìn, wà rí àwọn tó ń tó fún BRT, kò yẹ. Ìwọ náà join wọn, BRT á gbé ẹ lọ. O tún wá mọ̀ tó fọ́ níbẹ̀. Fast track ni ẹ kò yẹn sìn agbẹ lọ agbẹ bọ ìṣá ló bá dé wà tún jẹun nù ẹ wà á mú pure water gan. Best of luck. Akpos ye, Ọ̀gbẹ́ni Akpos. Akpos ye, Ọ̀gbẹ́ni Akpos. Akpos ye, ọmọ oró, Ọ̀gbẹ́ni Akpos. Ọ̀lẹ àfàjò èèyàn ládò, Ọ̀gbẹ́ni Akpos. Akpos ye, Ọ̀gbẹ́ni Akpos. Akpos ye, Ọ̀gbẹ́ni. Kọ́lọ́run má la mugun lójú sóbà kọ́mọ ayé lè máa rohun jẹ. Kọ́lọ́run má la mugun lójú láyé kọ́mọ ayé lè máa rohun jẹ nítorí ẹ̀tẹ̀ àwọn olè rí ọ̀gbẹ̀rì. Sígbà kí mugun máa mú ògé òye láyé. Èkó ni mo wà ẹ lè lajú bá mi láyé. Tó kú bá jí kó lajú kó ríran tó bá rí mi máa gbá ẹ wá lọ 200,000 láàrin ìṣẹ́jú méjì. Tó bá ti gbọ́n lẹ́kọ̀ọ́ bí aláyẹ ẹ̀dá o lè gbọ́mọ́ tó bá fi kú èmi ládò máa jẹ́ gọ́vnà Èkó gbẹ̀yìn. Bàràbàrà tí máa ṣe tí máa fi di gọ́vnà ni kò sí nǹkan mi ní 10 kọ́bọ̀ tí máa fi campaign ẹ̀dẹ̀ máa dìbò fún mi máa dẹ̀ lẹ pósítà tó pọ̀ èmi. Ọmọ tó bá sọ pé ta ló gọ̀jù láfíríkà ìwọ ni o. In fact tó o bá tún rí èèyàn kan tó tún gọ̀jù ẹ lọ mo advice ẹ kò pẹ́ ènìyàn lẹ́jọ́. Ọlọ́run wọ́n fi ìlẹ̀kẹ̀ ṣàgbàdo fún ẹ ó dẹ̀ tún ṣàjẹ́. Ìwọ wá ń sanwó ọmọ gan. Dúró náà ṣé ìwọ lẹ́bí lábúrọ̀dì ni? Bó ló ṣe mọ sọ̀rọ̀ síyàn lára ṣàkàṣàkà báyìí? Ṣé gbọ́ o ìhun tèmi èsì fẹ́ máa fọ̀rọ̀ mi lọ́nù o. Ṣé bí bọ̀dá Lókúmọ́nù ń bẹ́ ń lọ ọba? Ọmọ gọ ẹni kó máa kú ẹjọ́ torí Ọlọ́run kí ló fẹ́ pa. Bọ̀dá ṣé bọ̀dá Lókúmọ́ yẹn ṣé wọ́n pè é rí?
wọ́n pélé èmi gan bẹ́ẹ̀ lọ́jọ́ náà wọ́n bá gbogbo ara alẹ́ sọ̀rọ̀ kódà wọ́n bí mi náà sọ̀rọ̀. èmi náà bẹ́ẹ̀ lọ́jọ́ náà kódà ṣé ìwọ fi nọ́mbà tiẹ̀ òfin ránṣẹ́ sí wọn ni àbí báwo lọ ṣe get nọ́mbà yìí tí wọ́n fi ń pè é àbọ̀ tí ní nọ́mbà yìí lọ́kàn tó travel. nọ́mbà rárá o èmi kò sẹ́ndì nọ́mbà mi sí wọn. fine ń bọ̀ wá ni wọ́n ti rí nọ́mbà yẹn o a ní Súlè lórúkọ ẹ̀ Súlè ni ẹ ọlọ́run. Súlè náà lórúkọ mi tẹ́lẹ̀ ṣe borúkọ tó sọ mí lọ́jọ́ súná náà ni. Súlè wọn sọ mí tẹ́lẹ̀ ó dà ìwọ ló gọ̀jù nínú ọmọ tí mọ́mí ẹbí. èmi gọ̀. ìwọ ló gọ̀jù ìwọ gangan ni dọ̀tí inú. èmi. iṣẹ́ pọ̀pọ̀ yóò iṣẹ́ pọ̀pọ̀ jẹ́ kí n tó tán. Gbénga dákun nọ́mbà tí máa ń sẹ́ndì káàdì sí òun ló tún pè mí yìí. dúró ná ṣé torí ẹ̀ ló ṣe ń pè mí bíi kásọpọ̀ ọmọkú lọ́wọ́ ẹ̀. àní nọ́mbà tí mo mọ́ sẹ́ndì káàdì sí òun ló tún pè mí yìí. tó ń sẹ́ndì káàdì sí àbí. ẹ dákun bá ń yẹ̀ wò. ọ̀bọ̀ yìí mo pìtì ọjọ́ iwájú ẹ̀ ọlọ́run. Hello. Hello. How are you, Sule? Jamiu ló ń sọ̀rọ̀. Ẹ̀gbọ́n ẹ̀ náà ló ń sọ̀rọ̀. Okay. L'Amẹ́ríkà àbí. Ta lẹni tún sọ̀rọ̀ yìí? Jamiu lórúkọ mi. Jamo of London. How are you? Ṣé wà okay? Lukman ló sọ̀rọ̀, Lukman l'Amẹ́ríkà. Bọ̀dà Lukumanu. Okay, èèyàn Lukú Àgbàrá àbí. Tẹ́jọ gbọ̀nà àgbàrá yọ ń jọ sí lórí ọwọ́ yẹn. Yeah. Nice one. Báwo lọ́dọ̀ yín mẹ́rin? Òtútù ti fẹ́ pa wá ń bì. Òtútù yẹn pọ̀ gan seriously, right? Ṣé kò sọ fún ẹ pé máa ń bèrè ẹ̀yìn yẹn Sule? Àzẹ́ ó sọ fún ẹ, right? Okay, no problem. Mo kọ́ ṣẹlẹ̀. Mo fẹ́ send àwọn èrò kan ní December, right? Kí wà tí Sule kẹta, ó get it, right? Tí a máa ṣẹ́wó yẹn sí owó Nàìjíríà, mo máa lọ bí i 50 million naira, ó get it yẹn ọjà tí mo fẹ́ send gọ́gọ́. Ó dẹ̀ kí báyìí tẹ̀tẹ̀ máa fi tà yẹn tán owó ńlá tún nìyẹn. Ó get it, right? Anyway, Alaye, o ti jábọ́ sí mi lọ́wọ́ lórí ọwọ́ yẹn. Gbẹ̀ngà lèmi jẹ́ Alaye mi Gbẹ̀ngúlò dẹ̀ lọ́ máa ń pè mí gbòòrò. Èmi ò sínú wọn o. In fact, mi ò bá wọn wá. Èmi ò ń ṣòtè. Súlè òun gangan lòtè because at times orúkọ máa ń ròyàn. Yeah. Bí ọmọ ayé o ti gáàsì náà nìyẹn o ti wà bẹ́ẹ̀ nìyẹn o ti yẹ ń sìn má dẹ́ pariwo jù kò yẹ ọmọ òtè ló máa ń gbọ̀n o wọ́n máa gbọ̀n tó ọmọ òtè máa fi rí ẹ pé kí ló ń ṣe ẹ o èmi ò rojú ẹ rí bọ́ tó ń wẹ́ tí mò ń gbọ́ mo mọ̀ kó wà láì bàjẹ́ o gáàsì gan orí ọwọ́ lájọ wa mugun lélẹ́yìí tí mò ń pè wọ́n ní kó mọ bó ṣe máa dé mugun yẹn mọ́lẹ̀ o gẹ̀ẹ́tẹ̀. Jẹ́ kémi kọ́ ṣáà ká nọ́mbà tèmi sí ẹ kò dẹ̀ sẹ́ndì tọ̀dọ̀ tèmi sí mi ó ṣàmọ̀ ẹni àmọ́ tó gungi nígboro ó ṣọmọ ọ̀bọ ọlọ́run. Gbogbo nǹkan tá a bá ti ń gbà lọ́wọ́ ẹ̀ o máa gba 40 láì ṣe nǹkan kan wọ́n kàn fèmí àmú 60 dàbí màmá lọ pọ̀ lọ́mì pẹ̀lú ẹ̀ ó gẹ̀ẹ́tẹ̀ ó yẹ. orípọ̀ lórí burúkú ni ẹ. ayé àtẹ̀jú ẹ̀ mọ́lẹ̀ gbogbo nǹkan tó ní máa bàjẹ́ lójú ẹ̀ ni obi jẹ́ kí n mú ẹ̀ ta ohun ẹni máa fi dẹ́ ẹ mọ̀. ọmọ àpéjọ pa ẹ ṣàṣà ló ti máa sá pọ́npọ́n ló ti máa gbọ́n ọlọ́run ìwọ kankan fúnra rẹ tó bá ṣọ́ra o lè dájà kó tó já wọn máa já ẹbọ lásì lórí burúkú kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ náà jábọ́ kúrò lórí fóònù jọ. orí burúkú yẹn lọ ṣáà. jẹ́ ń bá sọ̀rọ̀. kọ́ ọ bá sọ̀rọ̀. ẹ lo. wo bí sébọ̀dà ló. wo bí mogo sticky. sórí advice tí mo fẹ́ fún ẹ lélẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ kọ́ jèrè ẹni lẹ́yìn sórí ibi tó ń dáwọ́ sí má dáwọ́ síbẹ̀ mọ́ and meanwhile tó bá ń bárú mi rìn tó bá tún tì gan bọ́ ọmọ máa dè mí gan because tó bá ń bẹ́tù orí ara wo má sanwó síbi tó ń sanwó sí mọ́ ó ti gbọ́. wàá gbọ́n. owó tí mo máa ti sẹ́ndì máa ti tó 5,000 bó o ní ṣe rówó mi báyìí. ọwọ́ ọ̀nà tó dẹ̀ lè fi rí pọ̀ o sórí owó yẹn ó kọ́ sórí gínsìn ká ló lè rí nǹkan fi yọ wàá kọ́ gàkàbà ni. Augustina. bówó mi ó ṣe wọgbónú mo gbé. Ọlọ́run ló ní kémi ti ní 200,000 naira láàárọ̀ yìí ń sìn ṣé bó lórí burúkú bá ṣe fi ṣẹ̀kú ṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ nìyẹn. mo gùn ní ẹ ipò tí àwọn gbé fóònù mi ò bá mi sọ̀rọ̀ owó ọṣẹ́ mi èmi lórí dán mo dọ́ lára mi
iṣẹ́ wà lẹ́tí mi ti parí lálọ́dún wa wà lókè tí mi ti parí iṣẹ́ ẹnu gbọ́ káwọn ọmọ ẹ ti sẹ́ńdì owó láti Amẹ́ríkà jẹ́ lọ bá bàbá mo ta fíríjì mo ta tẹlifíṣàn toríṣiríṣi nǹkan. Akpọ̀síye iye Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpos Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpọ̀síye ọmọ oró. ẹ kọ́ ọ̀lẹ́. sure okay. I'm all right. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo need the help yín ni. Help? Ẹ̀gbọ́n, ẹ lè help me. Ẹ ṣé gan ni sir. Ṣé rí èmi tẹ́ ń wò yìí? Kọ́pà ni mí. Òṣogbo ni station mi wà. But mo wá wo ẹ̀gbọ́n mi kan ní Èkó ń bí. But unfortunately for me, màtí máa délé wọn wọ́n ní pé wọn ò gbé bẹ́ẹ̀ mọ́. Mo jẹ́ try number títí fóònù wọn wà switched off. Wọ́n wà stranded. Kò sí ẹni owó kankan lọ́wọ́ mi láti padà sí Òṣogbo. Ibi tí mo ti ń jẹ́ àti ibi tí màá sún lánàá àwọn ọmọ láti rob mi. Wọ́n gba báàgì mi, wọ́n gba aago mi, gba everything lọ́wọ́ mi. In fact, bàtà tí mo wọ̀ yìí, èèyàn kan ló fi ṣe mí lánàá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ kàn help me pẹ̀lú transport mi. Any amount, ẹ kàn assist me. Kí n padà Òṣogbo, I'll be fine. Ẹ máa burú lẹ́kọ̀ọ́ yìí o. Ọlọ́run bá ń gbọ́ ẹ kálá. Jọ̀ọ́ nítorí ọlọ́mọ ṣé orílẹ̀ alẹ́ kẹ́mi? Àbórí mi bíi mugun. Ṣé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe èrè lẹ́kọ̀ọ́ tẹ́ fi ń jẹun? Ẹ̀gbọ́n, ẹ má get me wrong. Mi ò tọrọ oúnjẹ lọ́wọ́ yín. Owó tó máa gbé mi lóṣogbo ni mo need. Mo sọ fún ilé ọkùnrin kọ́pà ni mí. In fact, mi bá fún ID card mi kẹ́ ẹ̀ wò. Ṣé rí àwọn tó rob mi ẹ̀, àwọn ẹlòmíràn gbogbo phone mi, ID card, wallet mi, everything. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀gbọ́n, ẹ kàn assist mi ni. Any amount kí wọ́n fi lóṣogbo, I'll be fine. Ẹ jọ̀ọ́ help me ni ẹ jọ̀ọ́, ẹ help me. Kémi assist. Bẹ́ẹ̀ni. Mo ń bọ̀, bóyá ń wò mí, máa wò mí o. Ó dàbẹ̀ ni pé o mọ̀ pé mi jọ tí mo bóyá ń wò mí tó bá ń gbọ́ ọjà já. Ó kọ̀ débi tí mo sùtù ni mo já gidi. Bóyá tó bá rí eléyìí lójú mi, wà dá mi mọ̀. Ṣé èmi àti ẹ̀rọ aláàárọ̀ yàbá rẹ̀ rà? Olórí burúkú ni. Tó máa sọ pé olórí burúkú o, ìwọ ni kó máa dáhùn. Ṣé olùkọ́ yẹn ti dàrú? Ìwọ wá rí èmi sìn. Òun pàmò fẹ́ mi pẹ́pẹ́ sí o, àtúnṣe ni wọ́n ti wá, ìwọ kọ́pà. Níwọ̀n tó rí mi láàárọ̀ tó sọ pé ìwọ lọ sí VI, ìwọ ní di 1000 tó máa gbé lọ sí VI true and fro. Mo fẹ́ lọ ṣe interview, ló wá ń rẹ̀ mí sìn sọ pé wọ́n Ìbàdàn kìíní kan pẹ́ sí kan, o ti ya wèrè, orí ẹ̀ ti dà. Ṣé bó ṣe wà yìí, 500 naira mi tí mo fẹ́ láàárọ̀ yìí, máa gbà lọ́wọ́ ẹ̀. Yá fún bàbá rẹ̀ mi. Tó bá lọ, ọ̀lẹ̀. Monkey dey walk, baboon dey chop, Akpos no work, he wan sọra. Ṣiṣẹ́ má sọ̀lẹ̀, ọ̀lẹ àfàjò rèrè jẹ. Wọ́n lè múra bí ẹni tó lọ síbi iṣẹ́ bí kò tó ní wọ́n ṣiṣẹ́. Àṣé iṣẹ́ ìwé tó ń ṣe ní àmà tó ń káàkiri bus stop. Èkó ìmájì owó tó bá wà lọ́wọ́ ẹ̀ sìn. Èmi tí mo lọ sọ́fíìsì gan tí mo jẹ́ gbọ́dọ̀ ní sálárì ẹ̀ náà, wọ́n bí mi lé wọ́n pín ilé gbẹ́rọ́ owó yẹn lóṣù. Tó ní bọ̀ ṣe wà yẹn, owó mi tó wà lọ́wọ́ 500 nìyẹn. Jẹ́ kí ni wàá fún ọ? Àwọn ló bá fi wò, egbò ẹsẹ̀ kò ní ti lọ. Ọ̀gbẹ́ni Akpos, ọmọ oró, ọ̀gbẹ́ni Akpos, ọ̀gbẹ́ni Akpos, ọ̀gbẹ́ni Akpos, ọmọ oró, ọ̀gbẹ́ni Akpos, Ẹ kú títà mi o. Ẹ jọ̀ọ́, irú oúnjẹ wo lẹ ní báyìí? A ní àmàlà, ẹ̀bà pẹ̀lú fùfú. Àmàlà, fùfú, ẹ̀bà. Iyán mà lèmi fẹ́ jẹ. Iyán ti tán. Iyán ti tán. Ẹ kò sí wàhálà, ẹ lọ fún mi lámàlà yẹn bẹ́ẹ̀. Àmàlà mélòó? Ẹ fún mi 2. Ẹran ńkọ́? Ẹ fún mi níbi ẹran bíi 3 àbí bíi 4 ṣá. Ọbẹ̀ wo lẹ fẹ́? Ẹ wo ẹ lọ bọ́bẹ̀ tó bá mú yín jáde, ẹjọ́ pọ̀. Mo ti gbọ́ èyí tí mo fẹ́ sọ, ṣáfẹ́ mi 2. ló lẹ́gbọ̀n orí burúkú ẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ ọjà rí. Ẹ̀gbọ́n mi jọ̀ọ́ torí Ọlọ́run fẹ́ rí yín ni. Kí ni gbogbo orí burúkú yìí náà ó ṣàrọ̀ Monday àwòdẹ̀ ń dá mi dúró ń dá mi dúró. Ẹ̀gbọ́n torí Ọlọ́run ẹ má bínú sí mi. Ẹ̀gbọ́n ṣe rí mo ní help yín ni. Ẹ jọ̀ọ́ ṣàánú mi torí Ọlọ́run. Ṣe rí mi tẹ́ ń wò yìí, àwa méjì ni ìyá tó bá wa bí. Ìyá wa ti kú, bá mi ti kú. Ṣùgbọ́n àbúrò mi kan tí mo ní láyé lọ́run, ó sì kó wà lọ́sípítù báyìí. Àwọn ọdún tó wà ní pé kí n lọ wá owó tá máa fi tọ́jú ẹ̀ wá.
bí mo lè ṣe wà láyé lọ́rùn kò sí one naira lọ́wọ́ mi ẹ̀gbọ́n help me assist me any amount tẹ́ bá fún mi kí n kò fi lè sọ hospital kí n fi lè sọ hospital bí ilẹ̀ ní ẹjọ́. ó yẹ ẹ lẹ́nu mo yà ẹ́ nì ó ti ríra ẹ ìgbàkigbà tí n bá ti ń wo orí fóònù mi tí n bá ti rí picture ẹ̀ ń bẹ̀ máa máa ṣépè fún ẹ ni bẹ́ẹ̀ ni torí àárọ̀ Monday tí mò ń lọ síbi ìjẹ tèmi ló dá mi dúró yìí àgbà tó ti sáré tẹ̀lé mi ni mo ti mọ̀ kó rí burúkú ló máa bá dé kí ló ṣe ẹ́ àríkárí àtù mọ̀ oríkárí àtù ni olúkálukú kárí problem ẹ̀ káàkiri ni èmi jẹ́ Jésù àbí wo àwọn ẹgbẹ́ ẹ̀ ni àṣẹ Olúwa parish lọ bá wọn wọn bẹ́ẹ̀ bá Jésù sọ̀rọ̀ ó jáwèrè ọ̀gbẹ́ni tó bá tún pè bàbá ìjà ó ṣe èrè ni. ẹjọ́ ẹ má fi mi ilé ayé yóò ní bàjẹ́ àtijọ́ àti mi yóò ní bọ́ sí nira gbogbo nǹkan láyé tó tún dáa kò ní dáwọ́ dúró ẹgbẹ́ ìṣàkóso ayé yóò ní bàjẹ́ ẹjọ́ mi fẹ́ láàbúrò mi kú àtijọ́ àti mi yóò ní bọ́ sí nira ẹ ní ṣòfò ẹ ní pàdánù nǹkan dáadáa láyé tó ti lọ dáadáa kò ní dáwọ́ dúró ẹjọ́ ẹgbẹ́ ìṣàánú mi ẹjọ́ ìfẹ́ láàbúrò mi kú ní ẹjọ́ ìṣàánú mi. ó ti tó pàṣọ kò fọ̀rọ̀ lẹ̀ jàre ó ti sọ̀rọ̀ èwo tún lẹ́jọ́ dìde. àìjẹ́ wọ̀ báyìí. ṣé kí n máa lọ ọ̀rọ̀ kan tó sọ tó mú mi kò ní pé àtijọ́ àti mú mi kò ní ṣe kí ni. kò ní bọ́ sí nira. kò ní bọ́ sí nira ó tán nǹkan kan ṣo tó sọ tó mú mi nìyẹn gbogbo ẹjọ́ tó ń ròyìn mi ò ráyè torí gbogbo nǹkan tó máa dínà jẹ tèmi Ọlọ́run ò ní jẹ́ kí èmi rí láyé mi. àyè òde ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe yẹ fún mi. next time má máa dáhùn dúró lọ́nà ìmọ̀ kó ló fẹ́ béèrè owó kò sẹ́ni tó ráyè tiẹ̀ o kò yẹ kó má tún jẹ́ pé wọn bá tó bá wà lọ́wọ́ ẹ̀ wọ́n á tún gbà lọ́wọ́ ẹ̀ ọmọ onídán ni mí o èmi ò ráyè èèyàn o ó ti yẹ ẹ̀ ń sìn àmọ́ rí ìbáàkú ni kò yẹ ẹni tó close mọ́ mi gangan káyé ẹ̀ máa bàjẹ́ lọ́nlẹ̀ báyìí mi ò ráyè tèèyàn àmọ́ ọ̀rọ̀ tó sọ yẹn àti jẹ àti mu ìmọ̀ bóyá rí lára mi Ọlọ́run. bẹ́ẹ̀ ṣàánú mi lọ́wọ́ aṣàánú ẹ̀yin náà àti jẹ àti mu báyìí kò ní. kó rí burúkú lọ ìbọn èwo ló ṣí torí mo lè ti láti jẹ àti mu ó mú mi àmì mo máa sọ pé ó mú mi ní ìsinsìnyí the next minute mo máa lè ní kò mú mi mọ́ ó dẹ̀ ti fẹ́ sọ àtijọ́ àti mo ti fẹ́ sọ di sọ́ọ̀dẹ̀ mú mi àtijọ́ àti mu yín àtijọ́ àti mu mi ìwọ sọ́ọ̀sì tí màá nígbà ojú ẹ̀ gbéwò ní ranu gbà. 200 lélẹ̀. ó kéré. rárá bóyá kí bá mi fi kún mo fẹ́ fi ṣe hospital bill ni. aláìmí gan ti ń rí bẹ́ẹ̀ bí ipò kéré bá mu kí n bẹ fèlè bá mu kí n lè fún ẹ nílá. rárá ẹ bá mi fi kún. mo wá ẹ bá mi fi kún mi. àgbẹ̀ ẹlẹ́sẹ̀ lórí wa padà lọ bá bú ẹ lọ hospital mo fún ẹ 200 naira kó wa ókè tó bá fúnrú ẹ ní 2 million naira ò ní dúpẹ́. kò àbí kí ní ká bú ẹ tó wà lọ hospital yẹn kí ní kó ṣánkú mẹ́ lójú. ẹ má jẹ́ òkú ẹjọ́ ẹ ṣe gan ni. ṣeré. Uncle. Hello, guy. Hello. Hello there. Ta ló ń lọ́wọ́ rajà kí ló ṣe kí ni wọ́n kí ló ṣe lọ́wọ́. Are you okay? Kí ló ṣe. What's all this? Do I know you? Wúlò máa ń gbé wọn nìyẹn náà. Mo ń jẹun ẹni stop mi. Ọ̀nà tó mú manners ni. Are you alright, sir? Are you? Ló ṣe mi ló ń bá sọ ìbò. Nonsense. Àdóso orí pẹ́ o aṣiwèrè gbàgbé ni ká pèrè àbá o. Níwọ̀ tí mo yìí fún lówó láàárọ̀ yìí. I don't know you. I don't know me. I don't know you. Please, don't have to be manners. Mo dáhùn. Simple to manners o ní owó tó ti jẹun only stop me. Are you okay? Láàárọ̀ sísè nílẹ̀ tí kìkò tí kò ní olóore dúkìá mi. Do I know you? Wo bí ìwọ tó fẹ́ gbámàlà wá ẹ̀ má gbámàlà ẹ̀ wá mọ́ mo ti rí pàdé mi ń bí ta máa jọ jẹun. Ṣé mo mọ̀ ẹ́ rí ni? orí ẹ̀yìn wá torí ṣe rádaràdà. Stop all this now. Mi ò mẹ́rin náà. Ọlọ́jẹ. Excuse me. Don't this man now. Ó dé màá sùn mi ò mẹ́rin náà. Sísí mi máa bínú jàre ọ̀rẹ́ mi ni mi àti ẹ̀tì ríra ti pẹ́ ni aṣẹ́ra wá gbà yẹn lóyìí ṣe bínú yìí. Nínú ìjọ rẹ̀, mi mẹ́rin, I don't know you. Bẹ́ẹ̀ I never seen you in my life. I've never seen you before. Mi mẹ́rin. Ṣé o mọ̀ ká I don't know you ara ìbínú náà ni? Ó ń bínú lọ́wọ́ ni. Tíjà bá ní láti pé mi ò mẹ́rí. Mi ò mẹ́rí. Ìjà ni. What nonsense? Ó dà ẹ ṣáà take it easy. I don't know you, mi ò mẹ́rin. O mọ̀ mi rí mo tán. Sórí ẹ̀ pèsè. Ṣé mò ń sọ náà sórí ẹ̀ pèsè? Mo rò pé orí ẹ̀ dàrú ni òun àti fèmí ni. Mo rò pé ó sì kàbí. Mi ò mẹ́rin jọ. O mọ̀ tani lè. Tani. Sọ fún mi tani. Ìwà pa àwọn tó ń jẹ́ sí kí ni kí wọ́n á wá yí ẹ̀. Lábẹ́ jọ ni wà. pé orí ẹ̀ ti dàrú dájì ní oge sí pápápápá. Mo ti wà lẹ́nu iṣẹ́ èrò tí ì lè go ní secondary school. Kò sí nọ́mbà tí mi ò mọ̀ lórí. Ó ti yẹ.
omi ìwà mọ style tí wọ́n ń lò àmì mi tó ti yẹn sí 0805577333221 nọ́mbà èèyàn kan ni tó ti yẹ àbúkọ yín 52721113 nọ́mbà èèyàn kan ni lóde a máa ń rorí ni kò pọ̀ sípò ká rorí kó má jẹ nọ́mbà ẹni tó bá ti bọ́ sí tó bá ti gbé. ìwọ náà já nìyẹn. 33778 nọ́mbà èèyàn kan ni. kọ̀ǹpútà ni ẹni. mo ń sọ kọ̀ǹpútà mo fẹ́ kó mọ̀ kí dáàdì mi jẹ́ sí òde irú ọdún tó lè fi jẹ òde yẹn ìwọ ń kọ́. báàgì ọ̀nà ọ̀hún ló ń dàgbà. ń dàgbà bẹ́ẹ̀ lọ rẹ̀ ọ́. ń dàgbà kó ní oṣù ìlú mi. ọ̀hún lomi ẹ̀ náà. pọ̀nmọ́ ni mo láìkì jù lọ. èmi mo náà dàgbà gbẹ̀gbẹ̀. ẹ ṣé mi ò fún ẹ lówó láàárọ̀ yìí. owó èlò èlò fún mi. mi ò fún ẹ lówó. 200. 150. Mo rest 50 naira. Mo rest 50 naira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kásẹ̀. Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpos. Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpos. Akpọ̀síye ọmọ oró ọ̀gbẹ́ni Akpos. Ọ̀lẹ àfàjò èèyàn làdó ọ̀gbẹ́ni Akpos. Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpos. Akpọ̀síye ọ̀gbẹ́ni Akpos. Dídádí ẹ lóde yìí o. Ọlọ́run gbìyànjú ó try at least ó ta lẹ́nu ó ta yẹ́rìyẹ́rì sí mi àmọ́ kíní kan ló fọ́ ní sí mi ṣọ́rí mi tó ń wò yìí ẹyẹ ni mi ò ẹyẹ ò ní sàásùn ẹyẹ ń ṣe kíni ẹyẹ ń jẹ ẹyẹ ń mu ẹyẹ tó ń bù jẹ ẹyẹ ń bù dànù ibikíbi tílẹ̀ bá ti súnmọ́ bá wá sí báyìí bẹ̀rẹ̀ àwọn sóòsì. Wàá fọ́ ní sẹ́nu ni. Sleeping things ni. Orí burúkú wo lẹyẹ ń bá káàkiri tí òfin níbi tó ń sùn tó ń bọ̀. Anyway. Ó dáa pé ẹyẹ ti ní opportunity ńlá kan. Ilé lóde yìí ń sìn. Máa gbé pẹ̀lẹ́ mi bí. Gbogbo ọpọlọ tó ní àwọn ọpọlọ kéékèèké tó ní ẹ̀. Èmi abẹ́fẹ́ lójú máa sọ dín ńlá kò yẹ ó wà máa wọlé lọ́tún lọ́sì wọn náà lè step up wà di big boy wọn náà lè wálé kan wà lọ gbàgbé wà nílé tiẹ̀ tó ń gbé so ẹyẹ tó ń fò káàkiri tí ó níbi wọ̀sùn yẹn wà á ríbi tó máa dé sí. ọ̀làyé máa gọ̀ra ẹ̀. kò jọ ẹ́ lójú. kò yẹ bó ṣe ń lọ. ẹni ọmọ tálíkà nǹkan gidi ò ń jọ wọn lójú. èmi tó ń wò yìí tàìlówó lọ́wọ́ kọ́ ni mi ò ṣe gba ilé ó mọ̀ bó ṣe ń wò mí lásán mi lè kó fún landlord màá rí owó jọ màá lọ kó fún landlord commission agreement láyé kó jọ wọ́n fẹ́ gbà èmi gan tí mo gbà hàn títí mo èèyàn mi kí n ja ẹ̀ tán bí mo ṣe wà yìí àjọ mẹ́ta ni mo ń dá àjọ mẹ́ta lèmi nìkan ń dá 10,000 naira ní lóṣù máa rẹ̀ gbàjọ mi lásán máa wà ń fà kíá ni àìfẹ́ san responsibility kankan lómi máa nílé lórí máa sanwó agbálẹ̀ owó ọlọ́dẹ owó ná owó omi èèyàn mi ọmọ ìlú òkè ni mi mo fún bridge bí 20 billion kí tó wọ ìlú èkó ni gbàgbé o. òwe kò dìgbà tó bá sọ fún mi pé òkè ń ṣọmọ èkó ti hàn lára ẹ èmi gan dẹ̀ tìrẹ́yìn lẹ́dẹ̀ ń bí èkó jẹ kò yẹ o lè rọmọ èkó kan tó gọ̀ láyé ẹ̀yin tẹ́rì wá yẹn lẹ́jọ́ tè ẹ̀yin lẹ́ lámì wàá rọmọ èkó tó jọmọ gbòòrò á máa dájọ́ ò ń dájọ́ ọmọ aláǹdì ń dájọ́ ọmọ ìjọra ń dájọ́ ìwọ ló ti fẹ́ ráyè gbogbo rà dáadáa rámbì ojú ló ń kọ́ ọmọ olè tó ń dájọ́ ìtí bàbá ńlá kú bàbá ẹ̀ dáa ta ló máa kó. Tájù Bello olè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ olè náà ló máa padà kó. wàá ló ń dájọ́ kan ń da mẹ́ta inú ẹ̀ tún dùn ọmọ agbólé ọmọ ìlú òkè jọ tí bàbá alájọ tó ń dájọ́ fún tó bá kú nǹkan kí ló máa ṣe. Ọlọ́run alá àpájíwá. ó máa jí tó bá kú. àkówó mi já àwọn fámìlì ẹ máa sàn máa rò. bọ́ọ̀ì pẹ̀lẹ́. kò lè kú mo wá lọ kí lójoojúmọ́ lè àwọn ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ mo ní kí n tún wá wò yín ni o wá lọ kúkú wèrè kan lásán máa ta òkú ẹ̀jẹ̀ ni. abẹ́ blend ọ̀pọ̀lẹ̀ wo bí àwọn kan wo ló ní lọ́wọ́
tó gbẹ́mi ilé tó fi bílé kó ń dájọ́ 10,000 lálẹ́ káyẹ̀wò. ẹ lọ́ta ló ní nọ́mbà yìí 080563214. nọ́mbà mi ni. nọ́mbà ẹ̀ ó yẹ ẹ lẹ́nu mo ti rí nọ́mbà ẹ̀ mo dẹ̀ ti rà sórí ẹ̀ kan ṣo ni o lè mọ bí mo ṣe mọ láàyè ìwọ kan sọ lẹ́vù tiẹ̀ fèmí kémi mọ bí tí wọ́n fi sí. mo rí gbọ́ ọ̀gán fúnra báyìí very smart ọ̀rẹ́ mi ṣe wà títí láyé wa ibẹ̀ gangan lówó wà títí ni jágbà mo ń bí mo lọ́hùn sunkún díẹ̀ rẹ́rìn díẹ̀ fi wèrè gbé fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ṣe bí arọ kákò bí ṣékìn ọ̀rọ̀ bí pákó sí wọn lọ́rùn wọ́n á sanwó ẹ̀ lẹ́kọ̀ọ́ wo wọ́n á san. ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ́ àfàjò èèyàn ládò ọ̀gbẹ́ni ẹwà wo tó ló gbà láṣẹ. kasana bọ́bọ́ bá sayida. sàgbàjà tó ló ọ̀rọ̀ mẹ́gẹ́dẹ́ bẹ́gẹ́dẹ́ fẹ́gẹ́dẹ́ bẹ́gẹ́dẹ́ mẹ́gẹ́dẹ́ bẹ́gẹ́dẹ́ ṣẹ́gẹ́dẹ́ bọ́bọ́ rà sayida káyà. nínú lẹ́yìn. in this house. nínú lẹ́yìn. in this house. nínú lẹ́yìn. in this house. ẹ̀mí sọ fún mi wípé. the spirit is telling me that. káṣírí. how mama sayida bọ́bọ́ bọ́ sayida bọ́bọ́. bí ẹnìkan ní nǹkan kan tí ó fàyọ. that somebody has something he has just removed. ó ní nǹkan kan tí ó fàyọ. it has something he has just removed. Barisa. ohun tó fàyọ náà. the thing he removed. ohun tó fàyọ náà. the thing he ó removed. fẹ́ tìbọnú he nǹkan kan. wanted to insert it into something. ó fẹ́ tìbọnú nǹkan kan. he wanted to insert it into something. ẹ̀yin ará àdúgbò yìí. people in this community. ẹ̀yin tí ẹ dúró yìí. those of you standing. a ò mẹ́ni tó mọ̀ wọ́n bí. we don't know who knows them in this house. ẹ bá wa sọ fún wọn. please tell them. ẹ wọ bẹ̀ lọ. inform them in there. ẹ wọ bẹ̀ lọ. go in there. ohun tó fẹ́ rí ìbọnú nǹkan náà. that thing he want to ẹ insert. sọ fún kó má rí bọ́. he should not insert it. ibi tó ti fàyọ. that place he has removed it from. ó dá padà he should síbẹ̀. return it back in bí there. ó sì bẹ́ẹ̀. or else àmọ́ tí ó lè ṣẹlẹ̀. we don't know what may happen. We are serving the Lord of miracles. I'm serving the Lord of miracles. Ha! I know. Yes, I know. Oba. Serving the Lord of miracles. I know. Yes, I know. Arábìnrin. Sister. Arábìnrin. Sister. Arábìnrin. Sister. Ẹ̀yin ni mò ń pè yín. We are calling you. Ẹ fi gbogbo iṣan tí Ọlọ́run fún yín ní inú. Use your inner strength. Gbogbo agbára tí Ọlọ́run fún yín. All your inner strength given to you by God. Ẹ fi rìn. Use the walk. Ẹ fi rìn. Walk. Kí ẹ rìn wá sí ibi. Walk to the man of God. Bí ẹ ṣe dé ibi. As here. Pẹ̀lú agbára tí Ọlọ́run fún yín láti fi With the sọ̀rọ̀ náà. God-given strength. Ẹ fi kí hallelujah kan sí Shout a Ọlọ́run. big hallelujah to the Lord. Hallelujah. Ẹ tún ké. Ẹ Hallelujah. ké bí ẹ pẹ́ Shout to the Lord. Hallelujah. 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 Hallelujah rí. Hallelujah. Arábìnrin. Sister. Bí ẹ ṣe ń rìn lọ. As a walking. Tí ẹ ń rìn And lọ. the walking. Ní ẹ̀mí Ọlọ́run bá mi The sọ. Spirit of God spoke to me. Ó sọ jáde láti inú mi. Spoke from my inner mind. Ó bá mi sọ wípé Spoke to me. ẹ ní ìṣòro. That you have a problem. Báwo lè ní Ọlọ́run ṣe mọ̀ wípé mo ní ṣòro? Ọba tí ó sọ̀rọ̀ Hallelujah. nígbà tí ó rí. Bẹ́ẹ̀ni. Ọba tí ò ní sọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. nígbà tí kò rí. Ọba. Òun ló sọ jáde. Òun ló sọ wípé ogun wà nínú ayé yín. Arábìnrin ṣe ní ìyá. Mo níyà. Ẹ̀yin ní ìyá. Ẹ wo ṣe ti ẹ rí ẹ̀mí Ọlọ́run ò ní ìdá ti sọ̀rọ̀ jù. Ẹ̀mí fúnra mi mọ̀ pé ìyá mi ló ń ṣe mí. Praise the Lord. Wọn ò ní ìdá ti sọ fún mi. Ìyá mi gangan ní ìṣòro ayé mi. Àwọn ló wà ń jọrọ mi. Àwọn náà jẹ́ kí n ráyè mi ṣe. Àwọn náà jẹ́ kí n rọ́kọ fẹ́ látijọ́ ẹ̀. Mi ì mọ nǹkan tí mo ṣe fún ìyá mi. Àwọn gangan ní ìṣòro mi. The Lord that answered by fire. Oh, let it be my God. The Lord that answered by fire. Oh, let it be my God. The Lord that answered by fire. Let it be my The Lord that God. answered by fire. Let it be my God. Hallelujah. Arábìnrin alágbára ni Ọlọ́run tí à ń sìn. Òun ló dẹ̀ ń sọ̀rọ̀ jáde. Bíbélì. The Bible. Bíbélì. The Bible. Ló sọ. Ó ní wípé The Bible says, àwọn ènìyàn mi ń ṣègbé. my people perish Nítorí pé wọn kò ní ìmọ̀. because they lack knowledge. Nítorí pé wọn kò ní ìmọ̀. Because they lack knowledge. Ẹ má ṣègbé. Please don't perish. Ẹ má ju àwọn tí kò ní ìmọ̀. Hallelujah. Arábìnrin, Sister. ìyá yín ni ó ń ṣe yín lóòótọ́. Hallelujah. Àmọ́ ohun tó mú yín tẹ́ ẹ ti sọ jáde fúnra yín.
ẹ tún fi ìṣòro kún ìṣòro. nípa ìdí èyí ǹjẹ́ ṣetán láti jẹ́ kí ìṣòro yìí kó fi yín sílẹ̀ lọ? ọkọ yín kọ́. ìṣòro ayé mi gangan nìyẹn ìṣòro tí mo ní láyé gangan nìyẹn mi lọ́kọ ìyá mi ò jẹ́ kí n rọ́kọ fẹ́. Ọlọ́run wa alágbára lọ́lọ́run wa alágbára lọ́lọ́run wa ọlọ́run ayé alágbára lọ́lọ́run túbà alágbára bàbá pòròṣẹ́ ti ké bàbá ọlọ́run ayé arábìnrin àìní ọkọ yín ìṣòro náà nínú ìgbésí ayé yín ẹ̀yin ò mú yàn délé dọ́dọ̀ wọn rí. ṣé rí kò sí ọkùnrin tí mo mú délé báyìí tó tẹ́ ya mi lọ́rùn. ẹ̀mẹ́lòmíì jẹ́bẹ́ á ló kúrú. tó bá kúrú wọn ló dàbí àràrá. ẹ̀mẹ́ni kíkùn jẹ́bẹ́ rí kọ́ ní bó ti gùn jù. tó bá ga wọn ló dàbí òpónà. ó tó mi. èyí tó ga jù yín lọ́gàn wọn ló dàbí òpónà. wọn ló ti gùn jù. mú kúrú kí délé rí. kò sẹ́ni tí mo mú lọ fún ọmọ ẹ̀ tó tẹ́ mi lọ́rùn àwọn oníṣòro mi àwọn náà jẹ́ kí n rọ́kọ fẹ́. sísítà ṣé ẹ̀yin ò mú ọ̀pọ̀lá lọ fún orí mi. kí lè ń sọ yàrá a ní kò sírú ọkùnrin tí mi ò tí ì mú lọlé fún yàrá mo ti mú ọkùnrin tó jẹ́ pé ó wa ìlà láti agbárí báyìí títí débi ọrùn ẹ̀ báyìí mo ti mú lọlé fún yàrá mi rí tí wọ́n gbà Ọlọ́run even níbi tó lédè gan mo ti mú bàbá arúgbó tó dàbí bàbá Baṣọ̀run Gáà mo ti mú lọlé rí tí yàrá mi ní kò táwọn lọ́rùn tọ́ni mi ò ní rọ́kọ fẹ́. ṣé ẹ fẹ́ gbọ́. ẹ ní ìṣòro ẹ ní ìṣòro ẹ ní ìṣòro. ṣé ẹ fẹ́ gbọ́ mi. bóyá àwọn tí ẹ mú lọ sílé ẹ lè rò ó àbí kíyà yín kẹ́ ẹ máa wò kó bí ẹ̀yà yín wò pé wọ́n ti dàgbà jù kódà kí ẹ mú ọ̀dọ́mọdé ọkùnrin tí èjì ẹ̀ ò ju ọwọ́ lọ ẹ mú Àfíìsì Abíọ́dún ọwọ́ tí ó kọlà kí èjì ẹ̀ má jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá mú dọ́dọ̀ ìyá yín kò ní jẹ́ kẹ́ ẹ fẹ́. bẹ́ẹ̀ni hallelujah. kò ní jẹ́ kẹ́ ẹ fẹ́. hallelujah. tó dẹ̀ wu ẹ̀yin kẹ́yìn bí ọmọ. bẹ́ẹ̀ni. àmọ́ wọn ní jẹ́ kẹ́ ẹ fẹ́. hallelujah Jesus. nípa ìdí èyí tí ẹ bá fẹ́ kí ogun náà ṣẹ́. káráyé má pa kádàrádà o. ó ń bẹ ara ń bẹ. hallelujah. baba. tí ẹ bá fẹ́ kí ogun náà ṣẹ́ arábìnrin ẹ wo bí ẹ wo àyíká yín ẹ yí ẹ wo bí ẹ wá ṣa òkúta méjì tó ti yẹ yín òkúta méjì ọ̀hún kò sí nǹkan méjì tí ẹ fẹ́ fi ṣe ẹ fẹ́ sọ́lù òpó náà ni nítorí ìyá tí ó gbé yín inú iná ni ó ti ń ṣe iṣẹ́ òpó náà tí wáyà wà lórí ẹ̀ òun lẹ máa sọ òkú tí ẹ bá dédìí òpó náà àkọ́kọ́ ẹ ṣe kí ni ẹ sọ̀kọ̀ fún báàrì sá dábàá sáyidà bọ̀bọ̀ bóyá tí ẹ bá dédìí òpó náà kejì ẹ ṣe kí ni ẹ sọ̀kọ̀ fún bàbárí sí bàṣà mama gbọ́dọ̀ bá dédìí òpó náà keje ẹ ṣe kí ni ẹ sọ̀kọ̀ fún ẹ wá máa sọ fún wọn wípé àwọn òpó náà pé wá ìwọ ìyá mi tó ṣe mí ṣe kí ni padà àìrí ọkọ tó wà nínú ayé mi ṣe kí ni padà ogun ayé mi tó ṣọ̀tẹ̀lé mi lẹ́yìn ṣe kí ni padà mama sẹ́dá bọ̀bọ̀ kábàyà yá rí láàrin ìṣẹ́jú àyà ẹ lọ ṣa òkúta náà ẹ padà wá bí ẹ wá bí ẹ dúró arábìnrin jẹ mọ ọkọ tí ẹ máa ṣe bàbá gbogbo àwọn nǹkan ayé tó wà ní ara yín ẹ bẹ̀rẹ̀ sí ní bọ̀ bẹ́ẹ̀ni ìbárí ayé ìṣọ̀tá ọ̀run ó paris mama káyidà ẹ bọ̀ mẹ́rẹ̀ bọ̀m̀bọ̀ sànà. wà ní gbogbo àwọn ẹ̀ṣọ́ góòdì báàgì bàtà ọrùn èyàn erétí ẹsẹ̀ kí ni ẹ bọ̀ gbogbo àwọn nǹkan yẹn bọ̀ a ò lè wà nú ẹ̀ṣẹ̀ ká ní kí ẹ bọ̀ kẹ́ ẹ kó gbogbo ẹ̀ sílẹ̀ ǹjẹ́ owó ayé wà nínú báàgì yẹn àwọn owó tán ná láyé àwọn owó yẹn. ẹ̀mí ìnáwó ẹ̀yọ. owó ẹ̀yọ kan ẹ má jẹ́ kí èṣù jọba nínú ayé yín kí èṣù má ráyè wọnú ayé yín tán mọ́ mi pé àwọn owó náírà wọ́n 1000. bẹ́ẹ̀ni. àwọn tún 200 500. ohun ayé abáyé lọ. bẹ́ẹ̀ni. ìbára ayé ṣètò àwọn. tó wà níbẹ̀. mo ní ìmúlówó tó pọ̀ níbà. ẹ lówó tó pọ̀ nù báàgì. a tún èlò. at least mo ṣì ní bíi 250,000. Jésù. bàbá mama boro. Jésù. olúwa. Jésù. olúwa. 250,000 naira. ǹjẹ́ ẹ mọ̀ kí ìyá yín mọ̀ kó wà nù báàgì. bẹ́ẹ̀ ṣe ń ṣe náà bẹ́ẹ̀ kàn máa ṣe ni ẹ̀yin ní 250,000 naira nínú báàgì yín ẹsẹ̀ ni ẹ fi ń rìn olúwa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ olúwa ju wípé àìní àkójọ lọ. èmi ológo rèé olúwa gbogbo mi fún mi o. ó ti gbà á. èmi ológo rèé olúwa gbogbo mi fún mi. báwo ni sírí ó ti gbà á. ti gba ògo sísá yìí. tó ti yé yín
kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ju wípé àìlákòjọ nípa ìdí èyí ẹ wo bí arábìnrin ẹ má ṣèrà yín ní èṣe alàgbà ẹ lọ bá wọn bọ́ ti ọrùn wọn iṣẹ́ olúwa ni ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ bá wọn bọ̀ hallelujah ẹ bá wọn bọ̀ kó yá iṣẹ́ olúwa ni ẹ bá wọn bọ̀ kó yá. sísítà ẹ jẹ́ ká ràn yín lọ́wọ́ ohun ayé abáyé lọ ohun ayé abáyé lọ ó yá ẹ bọ̀ ẹ bá wọn bọ̀ àti bọ̀ wọ́n ti ń bọ̀ olúwa wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀ ogun àti ẹ̀yìn yà. bí ẹ̀mí ọlọ́run tún ṣe ń sọ fún mi ẹ̀yin mẹ́ta nìyá yín bí. bẹ́ẹ̀ni. àwa méjì. ẹ̀yin méjì ni làákàyè yín ìbáfẹ́ wọn ti gbá làákàyè yín lọ ìyá yín ló pa ìkẹta. really. bẹ́ẹ̀ni. wọn jọ wáyé ó bàjẹ́ mọ́ wọn nínú ni ẹ gbọ́ nínú tọ́jú pé oyún bàjẹ́ mọ́ wọn lára. ìyá yín ló pa ìkẹta. ẹ̀yin ni wọ́n fẹ́ mú láti pa. bẹ́ẹ̀ni. arábìnrin kò sí àyè ha ẹ ṣá òkúta ní kí ẹ mú eré. sísítà ẹ ṣá òkúta ní kí ẹ mú eré. bàtà tí ó wà ní ẹsẹ̀ yín bí ẹ ṣe fi ń rìn nìyá yín fi ń rìn yín. hallelujah. ẹ bọ̀ kí ìyá yín má lè rí yín mọ́. ogun àtẹ̀yìnjà ló ń jà bẹ́ẹ̀ni ẹ bọ̀ ẹ bọ̀ ẹ yọ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ yọ ẹ fà kúrò ẹ yọ ẹ yọ jáde. bẹ́ẹ̀ni ó nìyẹn hallelujah ó nìyẹn ẹ ṣá òkúta kí ó pé méjì. ẹ jọ ṣé tí mo bá fi lè lọ tí mo padà dé ṣé màá ṣe bàyín. ibi ni ẹ máa bá wa bẹ́ẹ̀ni a ò kọjá ibi tí a wà yìí tí ẹ bá wá fẹ́ rí wa gángan tí ẹ bá fẹ́ rí wa tí ẹ bá fẹ́ rí wa junction tó wà ní ọ̀kan yìí níwájú lọ́rùn ìyànà mọ́ṣúárì. junction tó tẹ̀lé ìyànà mọ́ṣúárì. junction tó tún tẹ̀lé ìyànà mọ́ṣúárì. gbogbo junction mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ni ìyànà mọ́ṣúárì náà ń pè é bẹ́ẹ̀ni àmọ́ èyí tó gbẹ̀yìn lọ́hùn-ún bẹ́ẹ̀ni ọba tí finá dáhùn parí bẹ́ẹ̀ni ọba tí finá dáhùn parí níbi tí wọ́n ti ń finá dáhùn àdúrà ibẹ̀ ní chọ́ọ̀chì wa wà bẹ́ẹ̀ni ìdí rẹ̀ tí iná fi ń wà nínú wa tí a fi ń rìn bí mo ṣe sọ láì fi àkókò ṣòfò ẹ ṣàkópé méje alàgbà kí wọ́n ṣàkópé méje big seven ẹ pẹ̀lẹ́ big seven ẹ pẹ̀lẹ́ big ó seven ní àwọn òkò lóore ẹ wo bí àwọn òkò náà ló tò lọ yìí àwọn òkò náà ló tò lọ yìí òkò náà àkọ́kọ́ tẹ bá rí ẹ sáré dé ibẹ̀ àmọ́ àwọn tó kù ẹ̀rìn jẹ̀lẹ́ńkẹ́ olúwa jẹ̀lẹ́ńkẹ́ 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 ni kẹ́ ẹ fi débẹ̀ kẹ́ni máa bá ọlọ́run sọ ohun tí ẹ bá fẹ́ ọlọ́run á ṣẹ́gun fún mi kò síbi tí a fẹ́ lọ ẹ lọ let's join us ẹ lọ kí tírélà orí rẹ kí ó gbà yín. ìwọ igi òpó náà yìí mo fẹ́ kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ gbogbo ayé mi pátá gbogbo ẹni kó o kó mọ́ra o gbogbo ẹni kó o ṣẹ́ fún mi o gbogbo ogun kí n má rọ̀ kọfẹ́ gbogbo ogun oṣó gbogbo ogun àjẹ́ gbogbo ogun kọkùnrin máa sá fún mi gbogbo ogun kí n má rọ́kùnrin súnmọ́ mi dáadáa gbogbo ogun kí n má wà òkè gbogbo ogun kí n má wà satisfied ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo ogun alẹ́ ni má bẹ̀rù gbogbo ogun alẹ́ ni má padà sẹ́yìn ní orúkọ Jésù gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ padà ní orúkọ Jésù ó yá ẹ padà. Akpos no wan kwan get money Akpos no wan kwan buy moto ṣiṣẹ́ má ṣọ̀lẹ ọ̀lẹ àfàjò rèrè jẹ honourable Larimo Lado koríko ìwọ gangan ẹ máa lọ iná ṣáájú olúwa ó jọ àwọn ọ̀tá rẹ̀ run iná ṣáájú olúwa ó jọ àwọn ọ̀tá rẹ̀ run. Akpos ye ọ̀gbẹ́ni Akpos Akpos ye Akpos ye ọ̀gbẹ́ni Akpos Akpos ye ọmọ oró ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ àfàjò èèyàn Lado ọ̀gbẹ́ni. ìpínlẹ̀ karùn-ún ni mo dé di ẹ̀yẹ o gbogbo ìṣòro ayé mi pátá gbogbo ẹni kó bá mi kó lọ mo gbọ́dọ̀ rí ọkọ fẹ́ láìpẹ́ láì jìnnà gbogbo ayé mi pátá ló gbọ́dọ̀ ṣe pátápátá o ìwọ ẹlẹ́ẹ̀karùn-ún kó gbọ́ mo yẹ ń sọ fún ẹ yìí o láìpẹ́ láì jìnnà mo fẹ́ ọkọ alóríire ọkọ alálùbáríkà ọkọ tó máa jẹ́ tèmi ọkọ tó máa gbọ́rọ̀ sí mi lẹ́nu ọkọ tó jẹ́ pé nǹkan tí bá ti fẹ́ báyìí ló máa ṣe fún mi ọkọ tó jẹ́ pé nǹkan tí bá ti sọ fún báyìí ló máa gbọ́ kò dẹ̀ ní wù ẹlòmíì gbogbo nǹkan tí bá dẹ̀ ti fẹ́ báyìí ló gbọ́dọ̀ máa fún mi so ìwọ òpó yìí kò gbọ́ kó o pèsè ọkọ fún mi láìpẹ́ láì jìnnà then ìwọ ìyá mi tọ́lẹ̀ sọ wípé ìwọ ló wà ń di ọ̀rọ̀ mi wípé ìwọ ló ń ṣe mí oko tiẹ̀ náà rèé o mo sọ kò fún ẹ. ẹ wáyé ọmọ èèyàn rí wọn ti gba ilé yìí náà látọdún tẹ ti dẹ́kọ̀ ẹ̀ tí ì jà tẹ bá pé 1000 wọ́n yẹn máa gbá ilé ẹ̀ kankan nìyẹn èkó lè máa ti gbọ́n àjáde máa ti já olórí bú somebody wàá kéde lé ní. ìwọ gangan ló lè fò àwọn gangan ló ní ìṣá àwọn ọmọge
ìpara o ẹ máa pàdé lórí ìta Akpos olófò ọ̀lẹ àfàjò wá ṣẹṣẹ. Akpos ọ̀gbẹ́ni Akpos. Akpos ọ̀gbẹ́ni Akpos. Akpos ọmọ oró ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ àfàjò èèyàn ládò ọ̀gbẹ́ni. alàgbà gígùn alàgbà pupa. àbọ̀ lọ mu mineral ń bì kan ni àbí ibi báyìí náà ni àbí ibi báyìí náà mo ti kúrò mọ́tò tó wà níbí báyìí náà mo fi mọ̀ pé ibi báyìí mo ti kúrò àbí mò ń lọ jẹ́jẹ́ mi báyìí mò ń lọ wọ́n dẹ̀ pé sísítà mo dẹ̀ bójú wẹ̀yìn wọ́n dẹ̀ ní wá mo dẹ̀ lọ bá wọn báyìí wọ́n dẹ̀ sọ̀ṣòro ayé mi fún mi wọ́n dẹ̀ ní ìyá mi ló ń ṣe mí yes èmi náà ti observe pé ìyá mi ló ń ṣe mí but alàgbà yẹn bó ṣe lóun ríran tó lọ́mọ 3 nìyá mi ti bí mo nírọ́ ẹjọ́ ibo mo dé ẹjọ́ kò ṣáà ṣe lókè ni mo wà ṣe bẹ́ẹ̀ kó rẹ̀ ẹ gbà mí wọ́n ti fẹ́ kọ́ mi mo gbé kẹ̀mí bá mi owó olówó owó àjọ kí ni mo fẹ́ á jẹ́ pé mo ti já wèrè gidi gan ni ṣá láti jọ́ tí mo ti ń gbẹ́kọ̀ ẹ̀ ṣé pé wọ́n lè gbà mí lẹ́kọ̀ọ́ tèmi bá mi kí ni mo fẹ́ ṣe báyìí ó dàpọ̀ ní church wọn wà ní ìsàlẹ̀ ń bẹ̀ kò tí dúró ọ̀rọ̀ mi yàn bí ọ̀run mi làbí kí ló tẹ̀ ti gbórúkọ church wèrè tó pé tí ò bá ṣe pé mi gan ti já wèrè wọ́n ní ìyànà mọ́ṣúárì ṣé láti tó ti gbàdúgbò ṣé mo gbọ́ mi tó jẹ́ ìyànà mọ́ṣúárì rí ni ìyànà mọ́ṣúárì tó jẹ́ pápákúta ló wà jẹ́ wọ́n ti gbà mí ẹ̀fọ́ aládùúgbò ẹ̀ tí ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ tí ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ẹ̀ ẹ̀ fọ́ mi rọ̀ nìyẹn owó àjọ 250,000 àwọn mi nípa mo para mi sí ibà yìí ibi tó ti gbà mí náà ni mo para mi sí. ọmọ mo ṣe gbà pé èkó gọ̀. láyé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mi sọ́ọ̀rì omi tútù sọ̀rọ̀ kí ló mi. èkó ẹ̀ wo ló gọ̀ ẹ̀yin ọmọ àtọ̀hún rí wàrà dáradá tẹ wá láti inú gbọ́ òun yẹn ẹ̀yin lẹ dé kò tẹ jẹ́ àfọ àmọ́ amókun bẹ́ẹ̀ kọ́. no má sọ bẹ́ẹ̀. sórí gbogbo wa pátápátá same ni wa ó bẹ the same thing. sórí maga ń bì kan alágbára ń bò mí ni vanda ń bò mí maga àwọn kan ni báyé ṣe rí nìyẹn tán bá tán ni kò yẹ bọ̀ kí ni kan mo nípa ẹ̀kọ́ yìí tíyàn bá wà lẹ́kọ̀ọ́ tí ò bá gbọ́n ọlọ́run kò lè gbọ́n mọ́ kódà kó lọ Jamaica kò ní í já. yeah right ọ̀rọ̀ ẹni tó bá dé èkó yìí tí ó bá gbọ́n ilé ọgbọ́n ló wà ó yá tó bá dẹ̀ ti gbọ́n bí ogó rẹ̀ for life nìyẹn kò dẹ̀sẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ tí ò dé rí tiẹ̀ ṣe kò sí bó ṣe lè wù kó rí wàá rí tiẹ̀ ṣe ṣáàdì abóńgọ̀ ni. mo kàn tí gángan. tí n bá gàn kí n di ké gangan big time. gobi kí ló ń ṣẹlẹ̀ náà èwo ló bá dé báyìí já sọpọ̀ lọ́lẹ̀ má lè mí láwọn oríṣiríṣi tèmi ti plan lẹ̀ fọwọ́ tèmi but àwọn kan olówó lọ́wọ́ tiẹ̀ tá a fẹ́ gbìdọ̀ ẹ̀. sórí àwọn ìyá mi tó máa ń gbé wa àwọn tó gbé tó ní pásítọ̀ ẹ̀nìdí tó dẹ̀ jẹ́ tó pọ̀ ó ìwọ fún one time jẹ́ kán reboot tó máa fi di ọwọ́ olóòrù ní dèrè bíi 3-4 wọ́n á ti sọ wọ́n ń google ẹ̀ lọ́wọ́ báyìí wọ́n ń google ẹ̀ wọ́n ń search wọ́n ń google ẹ̀ wọ́n á gbé nǹkan jáde fẹ́mi tí wọ́n á gbọ́ google loading onírú on point. ṣòro àwọn ìyá ẹ̀ yẹn ló ti yẹ ń sìn jẹ́ kọ́ mọ̀ tán máa tètè gbé wá ká lè rí torí àwọn ìyá tèmi ni àgbáríjọ ìyá ni o
àwọn yáyà ni mo ní o àwọn àgbáríjọ ni ìyá tèmi ní wọ́n ń dájọ́ lóríṣiríṣi ni but àwọn ọ̀sẹ̀ wẹ́wẹ́ tí ẹ̀yìn jẹ́ ká ṣe tán. Kò sí wàhálà. ká bọ́ sí higher level ká máa mú gẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Fún wa nọ́mbà wọn yá yẹn ká gbéṣẹ́ wọn wo. ó yá gba nọ́mbà wọn. Ó mọ nǹkan lọ́wọ́ tá a wà ìyẹn kọ́ ló máa ta. ó fẹ́ jí lọ́la ni. Ó mọ ọtọ́ tó ń pè mí ni Akpos Akinpelu Ọládẹjọ ló bí small thing. ó fẹ́ tẹnu yàgbé àbí. máa jí dànù owó ló ṣọ́ọ̀jù. kówó lẹ́jàrí àbò síìkì ni máa wọ́n mọ òtè yìí ṣó síìkì. làdó kò jọ. wàá dúdú wa o. Akpos ọ̀gbẹ́ni Akpos ọmọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ́ àfàjò èèyàn làdó ọ̀gbẹ́ni Akpos. Akpos no wan get money, Akpos no wan buy moto. Ṣiṣẹ́ má ṣọ̀lẹ ọ̀lẹ́ àfàjò rèrè jẹ́. Honourable Larimo Lado koríko ìwọ gangan lólófò àwọn gangan ló ní. lọ́sọ̀rọ̀ yìí. ọmọdé yìí kí ló ṣe mí. bàbá mi mọ́ mọ́ ọ. kí ni mo ṣe fún ọ. ẹ má bínú ọ̀rọ̀ àná o. bàbá ẹ gbé díẹ̀. ọṣẹ o ṣe náà ọdẹ o. ẹ pẹ̀lẹ́ bàbá. ọtí gan mi ń bàjẹ́. ẹ pẹ̀lẹ́ bàbá. mo lè yín náà wá ń lọ wá ní ìtẹ́ mi jáde fọ́fọ́ dá títí. ọtí rẹ̀ ń lé ẹ̀kọ́ ẹ̀yìn. bàbá mi dà. ẹ wọ bàtà yín ẹ wọ bàtà ní. ọṣẹ o. ẹ wẹ̀ níbo lẹ wá ń lọ bàbá níbo lẹ ń lọ láyé bá. ẹjọ́ mi kọ́ ebi ní ń pa mí mo wá ń pé kí n rè rákìmọ̀lá lọ́dọ̀ ya bí ọdún. ẹ̀yin ṣé kò wá sọmọ kankan lé tẹ̀lé rán ni. ọmọ ogun mẹ́bí aláìsí ọmọ búkú kan tó fi tì mí fẹ́mi eléyìí ń gòrò àkàkọ̀ dúró jì mí kó tọ́jú mi obìnrin ní ọmọ lẹ́kì ìmọ̀ tọ́yìn lára ẹ̀. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ ṣé mi ṣe ń lé. ẹ pẹ̀lẹ́ bàbá ọ̀bọ̀ ọ̀gán o. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ bàbá dẹ́kun bá yín wá ṣéǹjì ẹ̀wọ̀ ẹ gbà bàbá. wọ́n mọ̀ ṣe yọnu. ó kéré bàbá bọ̀ ẹgbẹ́. ọdún fẹ́ ṣènáwó. ẹ̀yìn kò kẹ́ fi ra rọ́ọ̀bù kẹ́ fi wọ ẹsẹ̀. wọ́n ń ta aṣọ lọ fún mi. ìròyìn náà. ọjà náà bọ́ bá ti ń lù yọ́ ọmọ ọdún o. ayé ò ní mú ọ ọ̀nì tẹ́lítìkà. ṣé ẹ máa lọ́lé ni àbí báwo báyìí. ń gbúdọ̀ lọ́lé ebi ní ọ̀pá ń kú bí n bá relé jẹ́ ìrìn ìrámọ̀là. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ o. ọmọkùnrin wà ń bí. bàbá. sọ ọ̀rẹ́ mi tó ń wò yìí mi dédé sọ̀rọ̀ èmi náà máa ń gbè ní oògùn ọjà sóbòdì gbéńgbé laṣọ ẹṣin tẹ́wọ́ rẹ̀ wájú. ọwọ́ mi. ọwọ́ ọ̀tún. ọwọ́ ọ̀tún. ọwọ́ àlàáfíà rẹ̀. lọ́ọ̀rí ní tí mo tún sí ọ lọ́wọ́ ọ̀hún ó yọ ń pè ní ìtàn ayọ̀ ìtàn ayọ̀ ní gbẹlẹ́nu rẹ o ọyá fìràrí rẹ orí ẹni làwúrẹ́ orí làbàbọ̀ gáfó sàlẹ̀ lọ́wọ́rì ẹni àkọ́kọ́ tó bá bàràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ ṣé fún o kódà kó ọmọ lò lọ rèéyà kó ṣe fún un torí bọ́ bá èrè gbìyànjú tó ṣe ọ̀nà láàfin ọdún ó lówó ju kárúnà lọ. ọ̀nà yìí kọ́lá fi rán mi jẹ́ ọ̀nà mọ́ ara yìí ọdún ọ̀dà fún ọ. ẹ rán bẹ́ẹ̀ bàbá ẹ ṣe gan. ọjọ́ ẹ̀jẹ̀ ẹ̀yìn tó ibò tó ìbàjọ́ ìdè báyìí wọ́n ní wá yín tí ẹ̀yìn ní accident
ẹwà táwọn ni mo ti ń dààmú jáde ìjọ títọ́ méjì torí bọ́ọ̀bọ̀ tí mo bí yẹn àti my first born ó wà yọ bíjù àwọn afẹ́tọ̀ pétọ́pù níbi ìta rẹ̀ báyìí ló ti náà máa yọ kó tẹ̀ yọ mí ìmọ̀ bóyá máa yọ bí ẹ̀pẹ̀ ìjọ títà tó tẹ̀ tíye mi báyìí ọbàtà mi tó ti jọ wá 85,000 lọ́ní ti lọ wá pix ẹjẹ́ àmọ́ ọ̀tẹ̀ bá níbẹ̀ jọ ẹ̀ kẹ́jẹ́ fi yan mi yọ̀wọ̀. ẹ wò brọ́dà nínú gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀ nǹkan méjì péré ni mo gbọ́ ń bẹ̀ gbogbo tẹ̀ ń sọ pé help àti 85,000. ohun tó important jù ní gbogbo ẹjọ́ tí mo yọ náà nìyẹn help me with 85,000 naira. help me. 85. I need 85,000. jẹjẹ bá níbẹ̀ jíjẹ tọ̀ fún mi. ẹ̀ńdọ́bà kọ́kọ́ bá mi. ẹ fún mi 1 minute. ẹni tó yí burúkú ẹ̀tọ́ ẹ̀yìn àmọ́ ìjẹba fún mi náà máa tètè everybody náà ni mo tọ wẹ́rẹ́ ẹ̀tọ́ àti ìgbé tó bá jọ kọ́ bá tẹ̀sí bọ́ọ̀dù mi tó ti tọ́ sí tù ẹ̀tọ́ tó yọ lọ. mi ṣọ́ọ̀bù yẹn lè pé 85,000 50,000 ló wà ní ẹ̀. 50,000 thank you so much thank you I'm so grateful as in I'm so grateful ẹ ti jọ. ẹ make sure pé hospital ẹ lọ kẹ̀dẹ̀ lọ take care ọmọ. ẹ jọ kí fún yẹn. ṣé mo lè ní nọ́mbà yín àti àdé ti dé yín. ẹ kí lẹ fẹ́ fi yẹn ṣe. àti ń tẹ̀ka ọmọ mi bá ti yá tọ́jọ́ bí tó bá yẹ ọmọ mi wá ti ṣe yín tó wá ti yín ni. ìyẹn ò need. contact iye yín jọjọ. ìyẹn ò need ọlọ́run ló lóore lọ́wọ́ ọlọ́run ló lóore ẹ má wọre. thank you. ọlọ́run ní ká máa dúpẹ́ fún. ẹ ti jọ ẹ tẹ kó ojú mi bí ẹ kọjá ojú mi ẹ sọ lójú mi ẹ ti kọ ẹ wò mí mọ̀ bóyá ṣe títí ọ̀nà yẹn ẹ tàdájì báyìí ẹ dé gan. Àpọ̀síẹ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ́ àfàjò èèyàn ládò ọ̀gbẹ́ni Akpos Àpọ̀síẹ̀ ọ̀gbẹ́ni Akpos Àpọ̀síẹ̀ ọ̀gbẹ́ni Akpos Àpọ̀síẹ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ́ àfàjò èèyàn ládò ọ̀gbẹ́ni Akpos. Má bínú sorry ṣé kò sí kí ló ń ṣẹlẹ̀ níbi tí ẹ pọ̀ lórí queue báyìí. Sherry form la fẹ́ gbà dancing competition forms. form. yá àwọn ni. dance competition. lẹ wá pọ̀ tó báyìí. kékeré lẹ rí tí ẹ bá dúró péjú ń sìn wọ́n máa pọ̀ segment by segment ló máa ń pè ó lè pè yàn 20 sìn tá máa wọlé lọ. sorry o ìlú wa ni fọ́ọ̀mù yẹn. 5,000 naira ni. 5k. bẹ́ẹ̀ni ṣó pọ̀ ni. so everybody wey dey here na get money for hand. kálukú ló ó wà lára mi mo ń sọ̀rọ̀ yìí. èyí náà ló lọ wá 5k. ó wà lára mi tí mo ṣe dúró yìí. tẹ́yìn náà bá ní interest ẹ má pẹ́ o because èrò máa pọ̀ ń sìn o. yeah. pàwa náà. Confirm business with this. Akpos no want one get money, Akpos no want one buy moto. Ṣiṣẹ́ má ṣọ̀lẹ, ọ̀lẹ àfàjò, rèrè jẹ. Honourable Larimo, Lado, Koríko, ìwọ gangan lólófò. Àwọn gangan ló ní ìṣá, àwọn ọmọge lè para ẹ máa pàdé lórí ìta. Àpọ̀síẹ̀ olófò, ọ̀lẹ àfàjò. Wọ́n tó máa ṣe tó ti ẹ́ ń sìn. Èmi á kó lọ́wọ́. Sori kò tẹ́ ń fẹ́ sọ fún ẹ ní pé by tomorrow mo lè get owó yẹn ready fún ẹ sọ̀rọ̀ mi yẹn sìn tí báyìí ti mú owó yẹn lẹ̀ fún ẹ kẹ́rí pé ti ṣàwọn kíní kókó lẹ̀ kíákíá. Okay sir kò sí problem sir. sọ̀rọ̀ mi yẹn sìn kẹ́rí pé páyọ̀ sọ̀rọ̀ a lè put up banner sí ara gate àwọn tó bá fẹ́ gbà wọ́n lọ́nà pé a fi rent ni kí wọ́n ti gba kókó lẹ̀. kò sí problem everything ma wà in order the only thing tó kọ̀ lè di wa lọ́wọ́ náà ni payment ẹ̀ sọ yẹn sir. kí ló kàn lórí wa pé mọ̀ pé kò sí ọ̀rọ̀ owó kò sí wàhálà pẹ̀lú yẹn kò sí yẹn sìn ọ̀rọ̀ kò dẹ̀ bá mú táwọn guys yẹn gan. alright kò sí problem sir everything wà in order sir. okay yes sir. alright sir. okay.
madam ẹ kú iṣẹ́ olúwa. Kí ló yẹ pa fóònù yẹn. Fóònù ọwọ́ yín wá ìtẹ́ fẹ́ pa. Ẹ bá mú fóònù ọwọ́ yín. Fóònù tó fẹ́ gbára mi mú jọ olè ní níṣẹ́ pé lè ní ẹ̀wọ̀n pé mo ń wo yín ni. Fóònù mi sọnù mo wá káàkiri mo wá rí ẹ jáde láti kọ́nà kan ẹ kàn mú fóònù yẹn ni wọ́n á lẹ́gò mo ń wò yín bóyá màá ní ọ̀hún kú fóònù tẹ̀ wá rí ẹ̀ ṣe yẹn èyí kàn mú fóònù tí yín ni ránkọ́ tiẹ̀ mò ń pè yín ẹ̀ ń kọ́ tiẹ̀ mò ń pè yín ẹ̀ ń kọ́ tiẹ̀ mò ń tẹ̀lé látara ni mò ń tẹ̀lé yín ni wọ́n á boycott yín mo boycott yín olè ní alábíàmọ́ tó ń jalè fóònù mi dà. torí bẹ́ẹ̀ lẹ ṣe wá ń pè mí lólè. ẹ wá ṣe olè mo ṣàbàyìn rí ni. ẹ yé kí ni. ìyẹn ó ti wáyé kẹ́ máa pè mí. ẹ bá mi lé ẹ bá mi mú ẹ bá mi rí ẹ bá mi mú ẹjọ́ àti ríǹgì ẹ bá mi gbé ẹ ṣe alábíàmọ́ tó ń jalè ẹ ló yàwó mi jàre mo ti rí fóònù mi alábíàmọ́ kan ló jì ní káwọn boys máa wò lè bá mi wá wọn. Ó ga o lè gbé o lè gbáre o. Tó bá ń gbọ́ alágbárí lọ́gà mugun sinero yẹn gangan nìyẹn. Mugun ọ̀rọ̀ ayé wà. Àtọ́. Gbàdúrà tèmi ni pé kọ́lọ́ṣà máa láwọn lójú káwa lè máa rí nǹkan jẹ. No problem. Nice one. Okay. Fóònù tí mo dẹ̀ ń wò yìí ó dẹ̀ mi sọ pé tó wà òkè gan kan báyìí ló máa fẹ́ ní o. Anyway, bọ́ kí ló tó fi pa? Mi ṣe nípa bó ṣe wà yẹn máa kọ́ fọ́mátì ẹ̀ máa dá padà sí factory setting lẹ́yìn yẹn mo ń ta dànù nìyẹn ẹni amount sí bàtà ọlọ́run gbọ́ mi ò lose bí ṣe 5 naira kí n tèmi kí ló kàn mí mi ò lose at all. Ọlọ́pọ̀lọ́ ara mi wà kí ló tó yọ bátìrì ẹ̀. ìrẹ́ ta tèmi ni àwọn gbọ́ mi ni. Ọ̀gbẹ́ni tán wọ́n jàre ká fi fóònù wọ́ọ̀kì àníkàn ká fi wọ́ọ̀kì bíbá ọ̀ mi jọ tán ká fi wọ́ọ̀kì. Olódò ògbọ́n rárá o gọ̀gàn ìwọ tán fún òyìn ṣó ti yẹ ń sìn ẹni tó ní máa pè ẹ́ wọlé alẹ́ fi yẹn wọ́ọ̀kì. ó ṣe máa ní nǹkan fóun tí mo fẹ́ ta jọ o. tán fún mi jọ. tán fóònù. ó ń búùtù lọ́wọ́ ilé ìtì ẹ̀fẹ̀ kí n tan fóònù ó ti sáré ń pè sórí ẹ̀ jára ló ń dè mí sìn kí ló kàn. pé ṣé o mọ rí ni. gbàgbé gbà. ó yà gbà. fara òsì balẹ̀ járe wo ní ẹlú tó ń pè ẹ̀lú lórúkọ fóònù tó ń pè. broda mi fóònù yẹn mi ni mo ní. ló ṣe làbọ̀ lórí burúkú rẹ̀ ní ayé ìfẹ́ bàjẹ́ àmọ́ gbọ́ràn tó bá mi sọ ṣá wọ́n yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípò ló ní fóònù wọ́n ló ní fóònù nǹkan wá tọwọ́ bọ́ ẹ̀ lápò wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ àmọ́ sáré mọ́ ẹ̀ ń yìnbọn fún ẹ̀ ń gba fóònù. no gbọ́ mi clearly mi ò sọ pé o jí nǹkan tí mo sọ ni pé o bá mi rí he ni bọ́n kọ́ yẹ kó yẹ pé mi ni mo ní nǹkan tí mo sọ nìyẹn. wàá mọ̀ pé fóònù ẹ̀ important sí ẹ̀ wá san 100,000 naira kó tó gba fóònù ẹ̀. 50 pay ti tó. see àwọn informations kan tó wà lórí fóònù yẹn ló wà very very important to me kò ń ṣe fóònù yẹn gangan per se tí n bá ti lè rí memory card àti sim fóònù gangan o lè máa mú fóònù lọ fóònù yẹn important bí àwọn kan tó wà nínú ẹ̀. 100 ló máa sàn. máa sàn. no problem. no máa sàn máa wọrí máa sàn ìwọ kàn jẹ́ kí n mọ bí tí máa ti rí fóònù yẹn gbà ọ́ àwọn nǹkan tí mo béèrè fún yẹn máa sọ nǹkan tó bá fẹ́. àjú èmi tó tún máa gba fóònù ẹ̀ fún ẹ sí ẹ máa pè ẹ́ padà máa jẹ́ kó mọ̀ later ni. dose gbà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ o máa Sunday bẹ̀ yẹn. ẹni tí ó mọ ọba ló fọba ṣeré àwọn tí ó mọ mi ló ń pè mí láàrin àwọn ọmọ ayé tó mọ mi ń kọ
Àdó. Mi gbọ́. Àdó. Mi ò gbọ́. Àdó. Ọmọ ẹ lá ni. Ìfẹ́lá lá nìyẹn o. Rárá. Tí ló máa san 100k. Ọmọ on to that level. Ó lọ máa san 100k bọ̀ máa sọ bí tó ti máa gba fóònù ẹ fún mi. 100 bay 50 bay nìyẹn sìn. Àbó mọ̀ ayọ̀ 20 bay àtàrí dájọ́ oṣù méjì. Jẹ́ kí n wá informations tó wà lórí fóònù. Àtúnwí 30 bay máa fi ṣe fine boy enter. What? Ìkànnì àwọn honorable yẹn ló ń ṣá. Honorable councillor. Councillor ẹ wo àwọn tó ń kówó lu ajẹ́ lélẹ́ yìí o. Àwọn tó ń jẹ́wọ́ lu ni. Wá! Kí ló rí? Káàdúrà mo ti rí. Ibi ọjọ́ ní ọ́fíìsì. Ta ló ṣe wílé tó ṣá? Ta ló ṣe ìfàbọ̀ fúnra rẹ̀ lórí kan yà ọ́ ni? Ọmọ kankan á o. Báwo ni wọ́n máa bọ́ ọmọ sínú ọ́fíìsì tán? Wòrán. Gbà! Kí ni ẹni ṣe? Oríṣiríire o, ẹlẹ́dàá mi. 100k ọgbà àbí sóríire 100k ọgbà ní 100k yẹ. Ó bà! Ló ṣẹlẹ̀. Lado, I don't tell them my money go come. Mi sọ fún ọmọ òtè, mi jẹ́ kó mọ̀ Ọlọ́run. Tó bá mọ̀ gbà tí mi ti gbàwẹ̀ torí iṣẹ́ ìgbé kan náà wá kó wọlé kò yẹ kí n dẹ̀ tó fúnra mi òun ló wọlé wẹ́rẹ́ yìí ṣé òun tó ṣẹlẹ̀ ní òun ká ti dolówó rẹpẹtẹ gan ṣá. Tí máa gẹ̀ẹ́tì ẹ àfẹ́ blackmail nìyẹn o. Lọ́wọ́ kan gbogbo àwọn pictures tó wà lórí fóònù yìí first time tá a máa kọ́ ṣe ni pé a máa kọ́ lọ print ẹ̀ out especially irú ibi tó wà lọ ọ́fíìsì tó ti ṣe kíni. Súbẹ̀rẹ̀ gbàdàdọ̀ wúbọ̀bọ̀ yàndàdà kò yẹ ń sìn. màá mọ̀ mo lè láwọn press lọ́wọ́ lóríṣiríṣi àkànwá kan nu wọn ni mi á gbé picture fún kò yẹ mo lè copy ẹ̀ sórí CD kó má bàa ṣe kíni kó má bàa máa gbọ̀n á clean ìwà lọ́wọ́ kan front page náà máa fi sí newspaper ní iwájú gangan náà máa jù sí. owó láti nìyẹn máa pọ̀ làdóòṣà. Zúbẹ̀ tọ́ ìwọ kàn jẹ́ ká kọ́kọ́ jù kan sí lásán kó rí ẹyọ kan kó rí báyìí ẹ̀ ṣe rí nínú ọ́fíìsì pẹ̀lú ètò ń ṣe yes a máa sọ yìí tá a máa gbà fún gbà ẹ̀. báyìí ìyẹn gangan nìyẹn a lọ fún abẹ́ bíi 150 mi. ló ń sọ yìí. adájọ́ oṣù mẹ́fà tèmi lọ́kọ̀ mi mi ò ráyàn. kọ́lọ́run máa làámùgùn lójú. gíngí. kọ́mọ ayé lè máa róhun jẹ. gíngí. kọ́lọ́run máa làámùgùn lójú. kọ́mọ ayé lè máa róhun jẹ. ṣá front page ló bá wà ọmọ mi. dásílẹ̀ ọ̀rẹ́ dọ́s. kó bà. ẹgbẹ́ ìmọ̀kò rẹ̀. wọ́n bí aláya ẹ̀. mú fẹ́ wa. gbígbọ́. máa pẹ́ ìgbàdá tó bá tó 10 lálẹ́ ní 10 lálẹ́ máa fẹ́ lọ́sẹ̀ lọ́wọ́. Lado bàbá yẹn ló pè yín náà. ẹ sọ fún pé 500,000 la fẹ́ gbà. 500k. yà. hello. báwo ni ọ̀rẹ́. Mr. Honourable kí ló ń ṣẹlẹ̀. ó ní kí n pè é padà pé wàá sọ bá ti máa pàdé. ṣó tiẹ̀ rí náà lọ́wọ́ tí mo wà ẹ́ ìlú ti change orin ti yí padà 500 bay lówó ẹ̀. 5 kini. kò dín kò lè wọn ná pósí wọn ná búrẹ́dì má ná. 500,000 naira tó di 800 fún ọ̀gá fún ara ẹ̀. ó gbọ́ jù mo tiẹ̀ láìkí ẹ ayé ẹ máa bàjẹ́ tí sáró la ọlọ́run táyé ẹ bá bàjẹ́ the next 20 minutes pèmí náà máa lè wàá rí Facebook wàá rí Twitter wàá rí 2go wàá rí lórí bíbí àwọn èèyàn káàkiri wò wọ́n tún WhatsApp ẹ̀ sí ayé ẹ̀ máa rún. no mi ò mí náà bẹ̀rẹ̀ mi ẹ̀rọ bẹ́ẹ̀ kan mo ṣe ń sọ nǹkan tí wọ́n sọ ni pé ó dà exactly
ó dáa báwo ni ká ṣe pàdé mo ti gbọ́. ṣe ń sọ̀rọ̀ ni now you are talking. alright. àwọn ṣe wèrè pẹ̀lú mi ò mẹ́rin àwọn ṣe wọ̀nyí máa lásán. seriously mo ti gbọ́ sẹ̀. ọ̀rọ̀ ajá pàdé ní ibi field tó wà níbi Crystal Road yẹn. okay alright. Parking ground àdé mi bẹ́ẹ̀ 7:15 ni o am tó bá lọ débẹ̀ ní 7:16 lásán ayé ẹ bá jẹ́ nìyẹn o ó wọ Facebook ó wọ social network àpòrí ẹ dàrú dọ́gba wà lórí ẹ tí ń fa ṣoko pàdé mi láàárọ̀ lájọ kó tẹ red. yeah mo ti gbọ́. má lọ pẹ́. owó ti dé pàdé ọ̀pọ̀lọpọ̀ láyé ibìdíkà ọlọ́run. ó ti gbà pé bàbá ẹ ló ń sọ̀rọ̀ ọ̀sìn. ó try 500 bay 250. ohun kankan máa sọ sí mi lọ́kàn yàtọ̀ sí ìtòrò yẹn. kí tún ni. pé ọ̀bọ yẹn padà kó ní 1 million la máa gbà. làdó èmi ò ṣá láìka àwọn wà bí àtẹnu àtẹsùn ní ètí ẹ̀ ṣá 1 million naira tó ní píṣọ́ lásán tó lè parọ́ pé nǹkan kan lòun wà ń bẹ̀ àlàyé má jà ṣe yẹn. a ní kò pé ẹ̀mí mi sọ fún mi pé ó máa san. dígí ni màá lọ já mi ní láìkẹ́ ọ. pé jáde àdé sọ fẹ́ ọ̀dẹ̀ ṣe nǹkan mi. hello Mr. Honourable. Mr. Honourable obi mi ráyè greetings with the kankan mo ṣe wà lásán mo tún ti change mind mi pẹ́ change yẹn ló constant jù láyé mi mo ṣe wà 1 million naira lówó ẹ hello. ó yà wèrè ó ṣì èrè ló ṣe máa cut fún. hello ṣé orí sìn orígbó tí kò fún yẹn sìn òun mo sọ fún ẹ sìn àbí ṣé orí sìn ó yà wèrè àbí òun ló yà wèrè olójú òkòrò ó lè ní ẹ kó gbègbè ọmọ ìgbóni kí lè tó ṣe. ṣé olóńgbò ẹ. olóńgbò padà. hello Honourable kí ló ṣẹlẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ kò sí wàhálà so máa san 1 million naira. ọlọ́run yọ ìyá ẹ̀ ọlọ́run yọ ẹ̀ wò ta ló pè mí padà ni mo ti ṣí Facebook mi kíkan post ẹ̀ ló kù orí ẹ̀ yí dáàbò forí gbalẹ̀ ọ̀dẹ̀ wo bí mi gba check cash lówó mi. yes 1 million naira kò jẹ́ kí mo bá ti máa pàdé ni. 1 million naira ni kò pé a lọ ṣe bẹ́lẹ̀ burúkú pẹ̀lú mi wo bàbá yẹ jẹ́ ni wá. no problem ṣùgbọ́n. àárọ̀ la you are red. okay. red. let's go. 1 million. ọmọ wọn àgbà lẹ́kọ̀ọ́ yìí máa ń náwó gan. mo sọ fún ẹ ojú ló ṣojú lọ́dọ̀ ẹ̀ level tó dẹ̀ wà ní àti ibi tó ti wà kò yẹ ń sìn àní kinní kan tó ti sọ sí mi lọ́kàn. Adó ó bẹ̀ tó lọ lọ má sọ kankan mọ́ má kàn tiẹ̀ sọ ẹni tí mi tiẹ̀ fẹ́ gbọ́ má sọ kankan. tí ẹ máa farabalẹ̀ tá a bá ń sọ̀rọ̀ jàre ò dẹ̀ lẹ́bi ọ̀hún ibi tó ti wá yẹn ló fi ń jẹ́ kó ju ẹ lójú àní ọkàn mi tó ti sọ sí mi lọ́kàn ṣùfẹ́ mọ́ ọ̀hún tó mi. ó yá mo gbẹ̀gbẹ̀ sọ kí tún ni. farabalẹ̀ kó gbọ́ pé máa yẹn padà kó sọ pé 2.5 la máa gbà 2.5. 2.5 mo ṣe rí pé ó lè ní ẹ bí a pé yàrá ya ẹ ní 2.5 million síbi tó wà ló máa wà. ẹ gbọ́dọ̀ mú fọ̀nà. ìyá yàrá ya babaláku bàbá ló ṣe owó sí lọ́wọ́. orí àti máa bẹ́yìn ọmọ tálíkà. Akpos ọ̀gbẹ́ni Akpos ọmọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Akpos ọ̀lẹ́ àfàjò èèyàn ládò ọ̀gbẹ́ni Akpos.
Monkey they walk, baboon they chop, Akpos no walk in one sora. Ṣiṣẹ́ má ṣọ̀lẹ, ọ̀lẹ àfàjò rere jẹ. I tell her when in turning jet, if you no work you go regret. Every day by day na to dey scam dey your brain. Yeah. Máa lọ straight. Apabo. Máa lọ straight. Wàá rí uncompleted building kan ní ọ̀kan. Building. Máa rìn lọ síbẹ̀. Kò sí àkọ́kọ́ ń bẹ̀. Máa lọ bẹ̀. Ṣé kò ṣáà yẹ pé kò máa gba owó yìí ẹ̀ ní fún mi ní fóònù mi ṣá? Ẹ́? Mo ti wà níwájú uncompleted yẹn sìn. Kí n tún máa bọ̀ síwájú sí. Ó ti débẹ̀. Ó yá gbé owó tó wà lọ́wọ́ ẹ̀ gbé sílẹ̀. Iwájú mi. Nice one. Bó ṣe wá gbé sílẹ̀ yẹn ń sìn, ó yá wá pe àwọn ọlọ́pàá ẹ̀ yẹn ń sìn kí wọ́n máa bọ̀ ọ́ sìn. Kán bẹ̀rẹ̀ sí ní search gbogbo around ń sìn kán máa wá wá rí. Wàá ríran wò. Bàbá ńlá kó ọlọ́pàá tó bá wù ẹ́ kókó wá síbí. Wàá rí àárọ̀ ọ̀la wàá ríran wò. Mi ò rí ẹni newspaper kankan tó máa mú tó fẹ́ kà báyìí wàá rí rẹ̀ iwájú ẹ̀ ni. Àwa àṣedébẹ̀ ni. Àṣedébẹ̀ alówó tá a bá fi ṣe. Ìwọ tí ẹ gbìyànjú ẹ, ìwọ gbìyànjú ẹ. So fóònù mi wá kàn sìn. Nura nù fóònù ẹ á lọ straight. Gbẹ pole tó gbà kọjá yẹn wà á rí táyà kan lẹ́gbẹ̀ẹ́ gangan. Táyà. Wọnú ẹ wà á rí láìlọ́ọ̀ kan bẹ̀ fóònù ẹ wà bẹ̀. tí o bá lójú owó lóko sílẹ̀ kọ́ ṣe máa bàjẹ́ ayé ta ni ayé máa bàjẹ́ ni. ayé máa bàjẹ́ àbáyé ìwọ máa bàjẹ́ ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ṣá. pé kí ni pé kí n là ní. I tell you before owó yẹn ti pọ̀ jù. I no tell you. pé o sọ fún ẹ o sọ fún ẹ o sọ fún ẹ 500,000 naira o ti pay wa. Ọláfàjò rere jẹ́ honourable Larimo Lado koríko ìwọ gangan ló fò. Wípé kí a máa yọ̀ bọ̀. Ó yá. Owó rẹpẹtẹ. Owó tó pọ̀. Ìbùkún rẹpẹtẹ. Kí má gà má lajú. Kó lè la. Àní gọ́láyé. Ó yá. No be lie. Má mu. Ó ṣe ṣàmì kí wọ́n gan máa gọ̀. Ó yá ọtí gọ́mọ máa gọ̀ rè ṣáàsìjọ. 150, 200, 50, 70,000, 80. Right? Tí bá calculate gbogbo ẹ̀ papọ̀ láti ìgbà tí mo ti wà lórí dán yìí àìmọye má ti rí ju 1 million naira lọ ṣé bóun náà là ń wò yìí abẹ́kọ̀ bọ́ wípé lẹ́ẹ̀kan ṣoṣo wípé mo ń náṣẹ́ yẹn mo gbà ó dẹ̀ wọlé ó dẹ̀ wà bẹ́ẹ̀ 1 million naira lórí
kò déédéé wáyé bẹ́ẹ̀ àmọ́ jẹ́ kí inú mi dùn gan seriously normally no ẹ̀gún ni o 1 million ẹ̀gún ni mi ò ní 1 million naira lákàntì bọ́ máa ń rí àmì bíi mílíọ̀nù ní àgàn ni bẹ́ẹ̀ ni pé mo ní 120 million mo ní 150 million ní so bí ẹ̀gún lórí lójú mi ọlọ́run but ju gbogbo ẹ̀ lọ́nà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà. mo kàn tẹ́mi kan ti ń rò èmi rò pé want to say owó tí wàá lẹ̀ sí at least 1 million kan wà lẹ̀ tó ṣọ́ọ̀jù àdè láwọn 3 kan bí kan at least a máa lọ bí 1.5 mọ́ra wọn bí a kàn wá business kan nù lókà méjì akọ̀tálẹ̀ wọ́n dẹ̀ máa fi yẹn ṣe kí ni wọ́n máa fi yẹn bójú kó dẹ̀ tó máa kó lálá wọlé àbí wọ́n á lórí ẹ̀ sí. aláìwọ bọ́ọ̀ ò ní ọpọlọ àkànlọ́wọ́ ọ́fíìsì tó tóbi ńlá kan ni kò yẹ àkànkọ́ 419 ọ́fíìsì síbẹ̀ ni contact us adẹ́fọ̀ address wa sí àfi phone number àfi everything àfi síbẹ̀ àbí làákàyè ẹ kúrò. ẹ tó àwẹ̀ ṣe. ìwọ rí ibi tó lè ti ń lọ́fíìsì kí ló ń tọ́ àláǹtì sọ òun sọ pé kí la fẹ́ fowó ṣe kí la fẹ́ fi ṣe àbí lónìí gbogbo tó wà nílẹ̀ ọ̀hún àti tó wà nílẹ̀ àti tá a gbà gọ́gọ́ ká níbi àbí 1.7 million naira kò jù bẹ́ẹ̀ náà lọ so kí la fẹ́ fowó ṣe tá à ń kàrà mọ́ bẹ́ẹ̀ relax now you know the. ọ̀rọ̀ mi kàn fi gbé bá ṣe ní 1 million lẹ́yìn sìn ọ̀nà ti ṣí nìyẹn yìí lọ akọ̀tún gba 2 million a gba 5 million gba 10 million kó yá bíà. ọ̀rọ̀ ẹ yé mi bọ̀ jẹ́ ká fi yẹn lẹ̀ for now náà ṣó ti yẹ 3, 4, 5 million àbí ẹ fi yẹn lẹ̀ àwa náà la máa nọṣẹ́ ọpọlọ tiẹ̀ bíbí kò ṣe bára kò ṣe nǹkan kan tó máa ń ṣe nígbà tó ìkéré nìyẹn tọpọlọ ẹ ò tí ì ràn jù. a lè gba àwọn ọmọ kéèkì kan máa kó fún káàkiri. ẹnu dúró fọ. ọmọ ló ṣe wà lásán wọn. Akpos wọn. Akpos wọn. hello gbàgbé agogo ìṣẹ̀lẹ̀. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ sórí màá wáṣẹ́ káàkiri yẹn tó bá ti mọ àwa ò ní ìdẹ̀ man. yes. gbogbo àwọn tó wà ní government house yẹn àwọn tèmi ni wọ́n máa fún ẹ níṣẹ́ máa kàn fún ẹ note lọ́bẹ̀ ni you know now ọmọ kan tó máa ṣẹlẹ̀ sìn pè mí bóyá in the next 40 minutes mo wà ní meeting pẹ̀lú àwọn òyìnbó kan bí all right no kò tọ́pẹ́ à ń dúpẹ́ ara ẹni bá mi kí ẹ̀gbọ́n ẹ̀ ni mo ní kó pè mí all right you see mara àwọn small boys àdúgbò tí wọn kì í níṣẹ́ yẹn ni ọkọ̀ máa rìn mí bí ẹ̀gbọ́n chairman kí wọ́n wáṣẹ́ fáwọn mílíọ̀nù tàbí wáṣẹ́ fún àbí àṣà ní ànípara wa àbí ẹ máa help that case. ṣé o ṣàgbàgbé ìtẹ́mi náà sọ fún ẹ 120,000 tí mo ní mo fi ṣe shopping. anyway táwa ò bá tiẹ̀ submit CV kí wàá ní nǹkan tẹ̀lé rí ṣe fáwa àbí aṣáàdéjọlá. àwọn yẹn ni wọ́n ní CV láti wáṣẹ́ ṣùgbọ́n èyí tí mo wò ẹ gbàgbé ẹ CV yín rè and years of experience ní ló tún mọ̀ á determine position tá a máa gbé yín sí you know come on board o ti rí iṣẹ́ náà nìyẹn gbà mélòó. máa wọ rẹ̀ wọ́n wà lẹ̀ yeah exactly that black gate náà ni ẹ wọ́wọ́ black gate ẹ máa rí exactly wà wá rí all right. Baby, come on. Me catch you. You get a fine baby. Go like her. Yeah. Doesn't work, go. But I may get them more. Ó sọ náà ọlọ́mọ ẹ̀kọ́ ń bọ̀. It's coming. Come on, baby. What's up? How are you? I'm fine. Hey, sure. I'm good. Are you sure? Yeah. Should go outside. Not at all. Come on, have a sit. Yeah. Sit down. Okay, thanks. Yeah, Lado. Sweetheart, me too for any. That's my sweet baby. Adela Lunje. And baby, ọ̀rẹ́ mi Lado. Oh, Diola Ladeshelo. No, Akinbusola.
Akinpelu. As I was saying, sorry, ọ̀rẹ́ mi nìyẹn Lado. Very, very nice guy. Timothy Monson, that's my love, be 5 to 6 years. Though, the Milotin Scott, because all our challenges, we're going to be fine now. And it's kind of thing about Nick Palatishon all often. We're not any KJ, so I'm going to fine. Come move in, CB. At least I have so many apartments, As a matter of fact, surely later on, me, King Baby, go. Look, officially, I be guest house, I'm very relaxed, But my favorite Billy go, Mama and VGC, Mama and Lekki. But me, Mama, my time at Abuja, But I'm a very busy person. Actually, I'm to the Bomboni. Fellow see Canada. Yeah, Canada, like, I'm similar business to transact, but, you're so precious to me. As in, me, more bad. Sorry, can you find? Anything soft. No! Anything soft, okay? Let me. Okay, soft British. Money minerals, with any fruit juice. So about the first Fruit juice, yeah. Okay, fruit juice. Whoa. Má tijú baby ni o. Nǹkan tó bá fẹ́ ni kó sọ. So máa fún mi lówó nsìn máa sáyé lọ ra wá. No. Kò tiẹ̀ yẹ. Mo ì nínú store tó pọ̀, but mo kàn ti pa ni. Bẹ́ẹ̀ nítorí tèmi. Torí ẹ̀, Kí má bàa fi ṣàlejò. You know what I mean? Nínú ilé ẹ. No. Kò tó fẹ́ ni kò sọ. Just name it. I'm sure money banana juice, money orange, pineapple, apple, I have strawberry, palu ifesi. Just name one. I'll go for banana. Oh, really? Yeah. So like banana juice. Yeah. That's my girl. And banana juice to fair. So any vanilla flavor. Abi kukonjobi abi chocolate flavor. Blend it together with some little vodka. Vanilla wa okay. Vanilla wa okay. Yeah. And she offer Italian vanilla, abi offer be Dutch vanilla, abi offer be Canadian Arabian vanilla. She mo le rí omi. Yeah. Omi. Oh wow. Wo ọ̀rẹ́, má wà níta. Okay. I'm married. Yeah. Later. All right. Wait, please stop. Kí ló fẹ́? Gbogbo nǹkan ló wà lé mi kò sí nǹkan tó fẹ́ lé mi tí ó sí. Show me a shade of any cold or chilled. No. I can give you from the dispenser or can find out in the refrigerator. And the refrigerator I'm going to money I'm cool, money LG, money Panasonic. Just name it. Wow, okay. Are you sure? Yeah. Okay. Me the father that will fed moon coco. I'm so keen to fit on the chef. So I'm to learn me coffee toilet that be I'm proud of journey. So yeah. But I'm looking for the past 2 years. Yeah. Which one I could share? I mean man born, man flow and everything. And cause I come on one lane walking baby. Cause you go for me. I can't jilaro, I clean our motto me. Though I'm not saying you come on time, but I want to show you like to go on your motto yellow. Me have go moto me back for. A mechanic me not why I can I won't sick. And all that. Baby say, I told you. Poor boy. That's his name. Lado the poor boy. Very long. Baby say, mo nífẹ̀ẹ́ kan as in tí mo ṣe nígbà ohun tàmí lọ́wọ́ yẹ kí n fowó tún ẹ̀ ṣe ṣó máa láìkó lọ fún bóyá bí vacation ní bí Banana Island I think I'll Lado koríko ìwọ gangan ló lè fò àwọn gangan ló ní ìṣá àwọn ọmọge lè para ẹ máa pàdé lórí ìta. Lado láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ o pè mí lákìrín Akpos ló máa ń pè mí ló ṣẹlẹ̀. Ṣẹ̀fẹ̀ ṣe orúkọ ẹni àbí ohun tí mo tẹ̀ ń wò ni pé ṣé wọn kò tí wọn bá ń scott lọ́dọ̀ èèyàn bó pẹ́ bóyá náà àní kókó máa lọ náà so mi mọ̀ gbà tó máa ní kí n kẹ́rù kúrò níbi pé kí n kúrò nílé ohun tí mò ń rò nìyẹn kó lè tètè jẹ́ kí n mọ̀. Lado mo ti sọ fún ẹ náà ṣórí o tó ṣe lọ́sàn-án yẹn normal guys paro mi o kò fẹ́ fọ́mọ yẹn sí ìfẹ́ra ńlá pé mi gan strong mi náà a máa gbínú sí yẹn náà ló ń ṣe ẹ̀jẹ̀ mi gbàgbé àgbé òṣì
ó ti ẹ̀yẹ mi lóòótọ́ ló ṣe ń fi mí bò. Oya ẹ̀jẹ̀ dímú dínkù ẹmu pọ́kẹ́ẹ̀tì ẹ̀. Rí ẹ pé ọmọ mi ò ní láǹfààní mi mọ́ torí next week ni owó bíi máa tán owó lé sọta dẹ̀ máa ní láti san mí. tó o lè bá tán yà á san mí ó wà nílẹ̀. a máa san so wàá gbìyànjú láti san ìyẹn tí n bá sọ fún láńlọ tó bá ní pé kó dúró kò sí nǹkan méjì ju pé mi travel lọ but now má jẹ́ ká tanra wa jẹ kò yẹ olúkálùkù gbọ́dọ̀ gba ọ̀nà tiẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ pé àti ẹ̀ disturb ara wa in fact ó ń disturb mi má jẹ́ kí n tàn ẹ́ jẹ ètò yẹ kó fi ronú kò síbi méjì tó ń lọ pàtì ni wàá bẹ̀rẹ̀ sí ní gbé wọn káàkiri òní onírú on point Elégùṣì on point loading 10%. Owó tó ní kò sí nǹkan méjì tó fi ṣe gbogbo ètò fi ṣe káàkiri náà ni abẹ́kọ̀ why no problem èmi travel. Mr. kìnìún kan ní yémi o fẹ́ travel ìgbà wo ló ti ń rò yẹn ti tẹ́lẹ̀. bọ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú bí tí mò ń lọ àti pé ìgbà wo ni mo ti rò ó àbá táì tó máa padà rí mi ni mo kórè dán ni mo wà èmi ni mo ti dá ronú ara mi kó tó di kó dé. Àlàyé alright nice meeting you. So báwo lè máa jẹ́ 411 báwo lè máa pín tó wà lẹ̀. Nice one. Báwo la ṣe máa pín owó tó wà nílẹ̀ 411 jẹ́ mọ bó ṣe ń lọ. Okay, no ṣe problem ọmọ bí tó wà tó bá ti yà ó ti yà mí. bọ́wọ́ kí ló tó ṣe pé time tó bá ti need mi nìkan ló máa ń pè mí. ojo wo ni ẹ now listen to me jẹ́ kí n explain it fún ẹ sórí nílé ayé yìí ọtí mímu levels by levels ni àwọn category kan wà àwọn yẹn bíi sungbalaja asiama monkey tail category kan nìyẹn tó bá ti wà máa category ọ ní beer àti máa súnmọ́ àjọ wọn rẹ́ bíi red label wọ́n máa já lọ sí bíi moet and kò yẹ báyẹn ṣòro pé stage by stage ní ayé ṣòro ọ̀bọ ìwà lásán lọ́dọ̀ mi ọ̀tọ̀ láyé. Really? Bàbẹ́ special place as in mi gbọ́dọ̀ jẹ́ wúruwúru wọn máa yọ ẹ̀jẹ̀ wọn máa yín ẹ̀jẹ̀ wọn máa yín ẹ̀jẹ̀ báàrò ọlọ́ṣẹ́ gbogbo àwọn ọmọ tó ń rí tí wọ́n gbogbo ẹ̀mí nídìí wọn ìwọ gangan níyàwó lé mi látọ̀run wá ni mo ti mọ̀ pé wọ́n ni màá fẹ́ kò sí nǹkan tó lè ṣe sí yẹn oh my god really stop bí máa sún yẹn gangan ló máa múnú mi dùn máa ń tọ́ mi hàn like stop mo gbé máa wọ̀ rí jẹ́ ń gbá ẹ mú dáadáa àmọ́ afa but what for drink lẹ́kọ̀ọ́ náà. yeah mo ní kó bá mi mú drink wa mi dẹ̀rẹ̀. wọ́n fa ṣoko ni wọ́n fa aṣọ rán mélòó okay maybe I'll take me more. I've missed you. Honey. Alright. Shaking by any dad, another stroke. No, don't worry. Sorry. Mo fẹ́ rí. Ẹ má pẹ́ torí mi nìkan ni mo wà ní ibẹ̀. No problem. Mo observe pé láàrin gbogbo àwọn tí ẹjọ́ ń ṣe ń bí ìwọ nìkan ló kí n fi ṣe ìfàlẹ̀. Yes. O máa ń ṣiṣẹ́ ibi iṣẹ́. You are very very diligent. Ibi iṣẹ́ tó ń ṣe yìí ló náà fún ẹ. Owó mi pọ̀. Bí èlò? Bí 15k ni mo bá 15,000. 15k. Pẹ̀lú bó ṣe ń gbé basket káàkiri tó ń bọ́tí káàkiri. Lọ́nà ò ní girlfriend ni. Mo ní náà. O ní? Báwo ló ṣe ń kọ́? Oníbàáyé máa ń nà. Oníbàáyé nà. 10,000 naira ó dẹ̀ ní girlfriend. Ó ṣe fáṣí ni. Sísí mi tó wà mí lásán pé wá kí mi fi bèrè owó ẹ̀. Má yẹ kí ẹ ṣe lè ṣe.
My help ẹ. Yes. Mo láwọn partners mi kan tó ń bọ̀ láti UK. Mo fẹ́ wá establish all these reality shows, dance competition and all that. Babunde shop Akpos no work in one sora. Ṣiṣẹ́ máa sọlẹ̀ ọ̀lẹ àfàjò rere jẹ́. I tell her when in turning jet, if you no work you go regret. Every day by day na to dey scam dey your brain. No be small thing ye tọ́ba mu ẹ ó di gòbe. Lado ó di gòbe. Akpos I tell her when in turning jet, if you no work you go regret. Every day by day na to dey scam dey your brain. No be smart thing ye tọ́ba mu ẹ ó di gòbe. Ẹgbà ẹ fi fọ́ọ̀mù yẹn passport yẹn lẹ̀ mọ́ bẹ̀ kẹ̀dẹ̀ bá mi dá padà ẹ fi làbẹ́ yẹn náà. Next. Ẹ kò ṣe fún. Owó yẹn náà. Títọ́. Yes. Gbà kókó gba fọ́ọ̀mù mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́pọlọ o. Màá kàn kó papọ̀ ní kò ń ṣe pé ẹ̀ṣẹ̀ máa wálé ọkọ̀ kan ẹ̀ṣẹ̀ máa tó. Ṣé ò ní bàjẹ́ rẹ̀? Ẹjọ́ ṣe nọ́mà tí kẹ́ fìlẹ̀ kẹ́ bá mi kó gbogbo ẹ̀. Next. Ẹ má ṣe mistake o. Ọmọ ayé tí ó gbọ́ mi ò ní tẹ́rẹ̀ rẹ̀. Ayé lọ àpò. Owó dà. Kí ló ṣẹlẹ̀? Ilé-iṣẹ́ tó kàn ń bẹ́ tó kàn ń kó bá káàkiri ní sùúrù. A kàn lọ rí pé lẹ pósítà lẹ sára mọ́tò ara gbogbo ẹ̀ ní. Farabalẹ̀ ọ̀dẹ̀ náà wèsì àṣẹ mo kàwé ni. Ẹni tó kàwé rẹ̀ ló sáré pè ní látàbẹ́kúta pé nǹkan kan wà ó dẹ̀ mọ̀ pé mo lówó lọ́wọ́. Lino X-boy àtàwọn ajé group wọ́n pọ̀. Jẹ́ ń jà tán wo ó mọ ohun tó ṣẹlẹ̀. Ṣorí parí mi tó ń wo yìí kò ń ṣe tilẹ̀ yìí o. Èmi mo rí gbogbo lógo yín lára ògiri mo kàn gbé àdí mi ò dẹ̀rẹ̀ ó láwọn tó máa ń kọ́ oúnjẹ tó máa ń kó káàkiri mo kàn gba alágòdì adélé gbólówà gbórí wọlé ijó ti yá ló fi dé. Ẹ wò ó ọ̀nkú ẹ má ṣe máa tún sọ nǹkan tẹ́ ń sọ lórí fóònù fẹ́mi gbogbo nǹkan tẹ́jọ́ ń sọ yẹn òkun mi náà. Inú ẹ lè o ṣé kí n má ṣàlàyé fún ẹ ni. Next. Ní sùúrù kí ló ṣe ẹ. Ọmọ tó ṣẹlẹ̀ báyìí kí ló bá dé gangan. 5,000 ní sàn. Ṣé o gba àwọn tá a fẹ́ kó wá? Ẹnì kọ̀ọ̀kan. Àdí ẹ̀ mẹ́rin láti gbà. Lino àti X-boy àwọn mẹ́rin fún wa mẹ́rin mélòó ni mẹ́rin yẹn wá jẹ́? 20,000 ẹ mo ṣe ronú. Jẹ́bọ̀ àjọ méjì kó tó di ẹ̀ka tó ní 80. Kí lẹ sọ? 80. Gbà àṣírí ọmọ ayé fọ́ọ̀mù ọmọ gbòòrò sanwó pé tó bá ló bá. Wọ́n sọ fún yín pé wọ́n ná pósí ni wọ́n ná pósí wọ́n ná bread. Farabalẹ̀ wọ́n ná búrẹ́dì. Ayé tá máa gbà gangan nìyẹn. Eégún nǹkan owó gbà bẹ́ẹ̀ á tún máa bẹ káwọn ẹrú kú wá. Igi ń sun èèyàn ná búrẹ́dì tó bá tilẹ̀ bá ti ṣú tó ti dọwọ́ déré ó ti dàtàkù aṣàkú ni tó bá yẹ 200 naira máa ná sí 150 tí ó bá ti lè ta kó máa gbé nǹkan rẹ̀ kó lọ jẹ́ ńlé. Kúrò lórí ẹ àkúbè búrẹ́dì wà o tó máa ń ná láfẹ́ wá tó bá tún wá dé yànà gbòòrè pósí wọ́n ná pósí yànà gbòòrè gbà bẹ́ẹ̀. Lórí ránù tẹ́ ń ṣe obìnrin ló yẹ kó máa ṣe honestly ẹ̀yin lẹ odidi ẹ̀yin ọkọ. Calm down kó wálé èyí lè tẹ̀lé bá. Ẹ ti ní problem ẹ̀yin méjèèjì àẹwò ẹjẹ àìwọ ní èlò lọ́tẹ̀ fọ́ọ̀mù ẹ̀dẹ̀ lọ́tẹ̀ fọ́ọ̀mù lẹ́yìn kẹbẹ̀rẹ̀ sí ní lọlẹ̀. Yẹ ṣàlàyé fún ẹ 100 naira lọ́tẹ̀ paper ṣó ti yẹ tó bá tún ṣe reprint 30 naira ni photocopy 5 naira ni èyí ló bá dé tó bá ní 5,000. Ẹ máa ní problem pẹ̀lú ìyàwó yín lé ẹ máa béèrè èlò lẹ́ra rú èlò lẹ́rẹ̀ fọ̀ èlò lẹ́ra tábẹ́ ṣe máa ṣe ń lé nìyẹn 5 naira ní 10 naira. Dápadà sọ bẹ́ẹ̀ mọ̀ kúrò ń bẹ̀ mo tún ládùúgbò ẹrú kú àwọn tó máa bá ìsìnkú ọbẹ̀ yẹn tó yẹ pé kò ní síjà àwọn alága wà ń bẹ̀ small champion táyé àtúmọ̀ àtúmọ̀ sí jáyè àtúmọ̀ bẹ́ẹ̀ pé àwọn tó tún di jáyè mu gbàbẹ́ kò. Wálé tún calm down ó mọ̀ pé tó máa ṣe jẹ́ ká gba fọ́ọ̀mù ẹ̀yọ̀ kan a lọ ṣe photocopy fún ara. Onídọ̀tí ló pè wá ní ilé ìbí ló pè wá ní ilé sí ẹ gbádùn.
All right, so let me shower that to one Pataki. We put hands together for them. That is Omwaje family. And your details, break it down, break it down, break it down. Gbogbo ẹ̀ ni máa ṣe. Èwo ni kí n fi bẹ̀rẹ̀. Thank you so very much. Thank you. Ẹbí tó tún kọ̀ báyìí ni ẹbí Pataki. Bàbá Tolú, Ìyá Tolú, and Seriki the great dancer. Ẹ̀fọ́ mi ṣàtẹ̀wọ́ fún Bàbá Tolú, and Seriki the great dancer. Seriki the great dancer. Gílọ́ọ̀sì ọ̀rẹ́ mi jólóńjólódé ṣubú. Sẹ́rí kíkọ́ yẹn. Èmi ni. Ẹ̀yin mélòó ni ọ́? Èmi ni gan mo wà áyín àtún fi àwọn ìyàwó àtọmọ àti alábàádúró tó wà áyín. Mo rí gbogbo yín, mo rí gbogbo yín. Ó pín sí mẹ́rin. Irọ́ èmi èé ṣàwá mẹ́rin èmi nìkan ni bóyá o ti mú sí ọ̀rẹ́ kó tó ṣubú lulẹ̀. Tí kò mú nǹkan kan. Gílẹ̀ wá ń ṣe tó yẹ ṣubú. A kàn ń ṣe rìhásà ìjó ni. Ẹ ń ṣe rìhásà ìjó. Ẹ wo ọ̀rọ̀ tí mo bá wà ní yóò jẹ́ ọ̀làjú kọ́ làwọn nísìnyí. Owó ti dé o. Mo sọ ọ̀rẹ́ mi yóò dìde ó fẹ́ràn owó ọ̀pọ̀ mo mọ̀ pọ̀ fẹ́ràn owó. Ìròyìn olówó bíi ti báwo. Wo sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ fáríwó ṣé mọ̀ pé ìwọ ọ̀já ìyàwó ẹ̀ ọ̀já ọmọ ní ọ̀já èmi mo já kùtùkùtù sí gbòòrò ní níṣẹ́ lèmi rìn lọ sà èmi rìn lọ kùn bí mo ṣe wo ara ògiri ni mo wá rí tí wọ́n lẹ̀wé lọ èmi bá pé tọ̀ èyí tó mọ̀wé nù àwọn ọmọ pé wá bá ń wo kí ló wà lára àwé àyìn lọ́ba ní èmi o wọ́n ń ṣe comprehension fún ijó àwa ń jò àti ṣe jó sí ká wá lọ gba fọ́ọ̀mù mo wá wò pé ohun tí yóò mú èèyàn jẹ owó ńláńlá tọwọ́ bíi 2 million naira àbí 1 million kò ní jèmi nìkan kí bàbá Tolú ní ọgbọ́n sí òun lèmi fi wá. Sẹ́ríkì mo ti rí kó tó rí gbogbo òwe yẹn ni mo ti kà tán. ìyá ló mú mi kó àwọn ẹbí mi jọ tábẹ̀rẹ̀ jó òjijì aṣọ tó dé ní lẹ́fù tá a ṣe wà kí n tó lọ yìí kí n tó balẹ̀. ní báyìí ó tètè àwọn abẹ́
àbáṣíwájú ẹ̀ débẹ̀ àwọn ẹ̀ tó gbó ṣe wá sí wọn náà ṣe rí kò sí wàhálà. ẹ já múra fún kí ló fẹ́ ká ṣe sí. já múra fún ní kẹ́mọ́ kóbó káwa ní owó tí gbáradì ní dáadáa. kẹ́yìn kẹ́ listing ọlọ́run ló fi dúdú ìṣe wa gàrí tíra àti èlùbọ́ báíbù fún mi bí mo ṣe lulẹ̀ yẹn mo lọ on trance ni bígbà téèyàn lọ ìdàkejì ìdálẹ̀ tó wá fẹ́ kú díẹ̀ kó dé òréré ọ̀run ohun tí mo rí lọ́hùn ò dáa bí mo ṣe rí a nílé kọ̀ntínú ijó yìí káwọn tó bá máa gba fọ́ọ̀mù máa jó kán lọ jó táwa bá kọ̀ntínú ìpadàbọ̀ ẹ̀ ò ní dáa kò lè yọrí síre mi ò ní lè jó. ẹ wo má wàá ṣe bẹ́ẹ̀ wọ́n fi wà jọ̀rúnmìlà torí pé wàhálà tọ́rùnmìlà kò ọmọ pọ́rùnmìlà rìn gan gbogbo onínàrin rẹ nì ló ti ń kò ṣòro lọ́nà ńgbà tọ́rùnmìlà ń sáwó lọ ìlú àlára ó pàdé ọ̀tá lọ́nà ń sáwó lọ ìlú àìléyìn ó pàdé ọ̀tá lọ́nà bí tí wọ́n ń pàdé ọ̀tá ni ó wá mọ̀kàn ó strong mind ẹ̀ èyí ní fi ń borí gbogbo wọn ìwọ náà strong mind ẹ̀ ká lè borí wọn. èjì ògbé ní kí n fi jọ ó ní mi ò jó mọ́. àwọn ọ̀tá ni wọ́n ń dènà ní wo ẹ wo ẹ̀yẹ máa lọ káwọn máa lọ lé wọn. ẹ ṣeun ó ṣe òjà rẹ ẹ ṣeun irú ẹ̀ tá a bá máa rí ọ̀dọ́ yín ní ọ̀kẹ́gun sí. ẹ ṣeun. ẹ má sọ bẹ́ẹ̀. ẹ wo ìyá Tolú ẹ dákun ẹ má gba àmọ̀ràn bàbá Tolú ọ̀rọ̀ wa ọgbọ́n ta lè dá sí wa tá a jó tá a mú òkè nínú ẹ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ǹde ẹgbẹ́ bàbá láyé ẹ jẹ́ kí bàbá ó ṣẹjọ́. ó yá ṣé kó gbẹ́sẹ̀ ní abẹ́ máa di. ẹgbẹ́ bàbá láyé ẹ jẹ́ kó ṣẹjọ́. ẹjọ́ fẹsẹ̀ lélẹ̀. ẹ wá mi ṣe ẹwà alágbàdo. alágbàdo kò ní kọ́lí ń tì ní. dákun wá yín. ṣé má gbé wọn báyìí. ṣé òsì kí ló tún dé. To the verse 2 and the time is 2:15. Say the girl say make you go 10-2. She dey ask if I go chop banku. I go chop banku. Mommy say I go chop banku. With the way you dey do your sexy wine, why I no go chop banku? Come on. Ẹ ṣé ẹ bá mi ṣàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. Ní báyìí ẹbí tó tún kàn báyìí ni ọmọ Ajé family. Ẹ bá mi ṣẹ́wọ́ látẹ̀wọ́ gidi. ọmọ Ajé family. They're coming with a new different dimension. Ẹ̀kọ́ wọlé olówó sí ẹ̀jẹ̀ nítorí ọlọ́run. Ọmọ Ajé family lórí ẹ̀ ọmọ Ajé family. Distinguished ladies and gentlemen, ọmọ Ajé family. ọmọ Ajé family. Break it down. DJ. Thank you so much, Mr. DJ. Ẹ ṣé ẹ jọ̀ọ́ nítorí tí ọlọ́wọ́ bá tí ọwọ́ yín ò bá ṣe kiri tí kò bá bízì. Ẹ bá mi fi ọwọ́ lu ọwọ́. Ẹ bá mi fi yẹ àwọn ẹbí. The last but not the least, I want to call on stage. Please put your hands together for Seriki the Great Dancers. Seriki family, the Great Dancers.
Àkìrí ẹbí kìíní ìkejì ìkẹta ìkẹrin títí dé ẹbí tó kẹ́yìn. DJ, break it down, break it down. Sorry, farabalẹ̀, ẹ ní sùúrù. Ẹbí Sẹ́ríkì ti jó àwọn lọ́jọ́ kẹ́yìn. Ní báyìí àsìkò tó láti mọ ẹni tó gbégbá orókè àmọ́ ní báyìí èmi yọ. Wínà 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 go win forever wínà. ẹjọ́ ẹbí Sẹ́ríkì ẹ farabalẹ̀ ẹ̀yin nìkan kọ́ lẹ wà ń bí ṣe ti understand so nǹkan tá a máa ṣe leléyìí ẹnìkan ṣoṣo náà la ní. àmọ́ náà we know. bọ́ a máa yí akoto ni. wọ́n á yí koto fún bàbá ẹ̀ lẹ́lẹ́kẹ̀lò kí bàbá ẹ̀ jókòó síbí. ṣe ti understand bọ̀ kò tí ìyá ń sìn. èmi ló jẹ́ kí n announce èmi. gbogbo yín pátápátá mo kí yín orúkọ tèmi ni Akpos èmi ni mo wà ní in charge competition yìí actually yẹ kí n yọjú sí yín but you know I just have to do this myself bẹ́ẹ̀ ṣe ń jó tẹ́ ń fara ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn òyìnbó pè mí cause bí ẹ ṣe ń bí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní Canada, United States of America, Yugoslavia, Belgium, Germany, Italy àti àwọn ìlú ńláńlá mìíràn kódà wọ́n ṣe bẹ́ẹ̀ ní Ghana, South Africa, Togo, Guinea, Somalia, Kenya àti gbogbo àwọn ìlú tó kù yẹn ṣe rí kámẹ́rà wà ń bí surveillance camera ní ẹ̀yin ò mọ̀ on transmit sí àwọn òyìnbó yẹn live and direct at that point wọ́n ní kí gbogbo yín pé ẹ kú oríire o wọ́n lẹ́ẹ̀ ti ṣe oríire o wọ́n ní ẹ ti ṣe àwọn oríire ńláńlá o kódà èyìnbó kan ní kí n sọ fún yín pé tírélà oríire máa kọlù yín ṣe rí ní pọ́ìntì yìí gbogbo yín pátápátá ni winner
but wọ́n ní orí la fi ń mẹ́ran láwo eléyìí ló prompt wa láti rò pé a máa yí koto fún yín ni. ṣàkóso ọlọ́kadà. ṣe rí koto bá yí fún yín yìí. ẹni tí orí ẹ̀ bá gba ẹ̀bùn yìí òun gangan ni yóò jẹ. Sẹ́díkì, go and speak am. Daddy, hello. As you smoke, go and speak am. As you smoke. Kó ní wọ́n pé kọ́mọ tọ́wọ̀n. Ẹ ṣe sùúrù. Ẹ dákun tí ọ̀rọ̀ tí bọ̀dá sálámọ́ ọ̀rẹ́ ìbòní tọ̀rọ̀ tí wọ́n bá sọ tó bá yé wa dáadáa. Ṣé rí gbogbo erí bíi 1 billion naira táwọn àyín ta ti ṣe 5,000 naira ni. Ohun tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé àwọn wàá yí koto tí wọ́n bá yí ni ẹ̀yọ́ egungun koto tí wọ́n bá wá yí ni wọ́n wá mú èèyàn kan nínú bí 1,500 èèyàn tó ti jó látàárọ̀ n ò sì sọ ni fún wọn tẹ́lẹ̀ àbí ó dàbí pé wọ́n ti ń ya wèrè wọ́n ti ń dì wọ́n. àbúkà gbogbo ẹ̀rú. èèyàn bí ẹyọ kan lè fẹ́ mú láàrin wa ni àbúkà Stay where you are. Stay there. If you move, I will shoot you. If you try to act funny, they will kill you. Bastard. You are in trouble. Hey boys. Akpos no work in one sora. Ṣiṣẹ́ máa sọlẹ̀ ọ̀lẹ àfàjò rere jẹ́. I tell her when in turning jet, if you no work you go regret. Every day by day na to dey scam dey your brain. No be small thing ye tọ́ba mú ẹ ó di gòbe. Lado ó di gòbe, Akpos ó di gòbe. Akpos ye, ọ̀gbẹ́ni Akpos. Akpos ye, ọ̀gbẹ́ni Akpos. Akpos ye. Akpos no wan pọn buy moto. Ṣiṣẹ́ má ṣọlẹ̀ ọ̀lẹ àfàjò rere jẹ́. Honourable Larimo Lado Koríko ìwọ gangan lólófò. Àwọn gangan lóníṣà àwọn ọmọge lè para ẹ máa pàdé lórí ìta. Akpos ye olófò ọ̀lẹ àfàjò